إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أكيد بوب مسلمي السلام عليكم ورحمة الله وبركاته. ọ̀rọ̀ tí a máa sọ lénìí yóò máa dá lórí ìṣàlàyé àwọn ìrújú tí àwọn tó bá jó ní ìrújú tí wọ́n máa ń gbé wá sínú ẹ̀sìn níbàámu sí bí àwọn sálàfí náà ṣe máa ń ṣe nu. bẹ́ẹ̀ ká bá gbé nǹkan wọnú ẹ̀sìn lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ti fi ẹ̀rí ni wọ́n ti fi dá ọ̀rọ̀ náà padà nígbé eléyìí tó gbé wọnú ẹ̀sìn yìí o kò sí nínú ẹ̀sìn tẹ́lẹ̀. ìrújú pọ̀ gan láyé lónìí, eléyìí tí àìmọ̀kan máa ń bí, eléyìí tí fẹnu máa ń bí, àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ò bẹ́sìn mu tí máa ń dá kalẹ̀. àwọn èèyàn tí sì ń bẹ nínú àwọn èèyàn ń bẹ tó já sí pé ní gbogbo ohun tẹ́ ẹ bá ti pè lẹ́sìn fún wọn làwọn fẹ́ mú ni wọ́n fẹ́ gbọ́. pàápàá wa tá a sì kéré báyìí, tá a sì ń kọ́ ẹ̀kọ́ táwọn wá mímọ̀ ń pa ẹ̀sìn wa, bí a ṣe ní sọnù, bí a ṣe ní sọ mọ̀lẹ́bí wa nù, bá a ṣe ní sọ àwọn èèyàn nù. ọ̀pọ̀lọpọ̀ wa ti bìlífù pé ohun tẹ́nìkan bá ti sọ tó o bá ti fẹ́ràn ẹnìyẹn ìmọ̀ ni. kì í fẹ́ ṣe èèyàn mọ́ lónìí tí ń retí pé ẹ dákun àfáà wa ṣáànẹ́bì ló sọ nǹkan tẹ́ ẹ sọ yìí, ẹ̀rí wo la lè fi yọ pé báwọn sàhábà ṣe gbọ́ yé nìyẹn. àìmáwá sáwọn nǹkan yìí tí kálukú ti pléèsì ohun tí ń jẹ́ ìmọ̀ sára ẹni tó bá gba tiẹ̀ nìkan, kì í fẹ́ fi fúrúsọ̀ kalẹ̀ mọ́, kì í máa ń fẹ́ ṣe avenue fẹ́lòmíì láti ṣàlàyé ọ̀rọ̀. ṣùgbọ́n tá à ń ṣe yìí, èyí tá à ń wí yìí, èyí tá à ń sọ yìí, bí àwọn sàábé ṣe máa ń ṣe nù nì látọjú ayé ànẹ́bì. béèyàn ká bá sọ nǹkan tó kù díẹ̀ káàtó, ẹ̀sìn ti yá àwọn èèyàn ọ̀rẹ́dì, wọ́n ti mọ ibi tó fọ́ọ̀lù sínú gbogbo ẹ̀. ẹni tó sọ̀rọ̀ tó kó sínú ẹ̀ṣẹ̀, ẹni tó sọ̀rọ̀ tó kó sínú ẹbọ, ẹ̀rí àwọn ti gbọ́ yóò ti yé wọn lẹ́ẹ̀kẹ́ náà. wọ́n kàn máa ń dúró de kí ànábì fún wọn ní go ahead ni. ló fi dá sí pé ní ìgbà tá ànábì ò sí láyé mọ́, Umar ibn al-Khattab ẹ̀rí òun wá sọ nínú ọ̀rọ̀ ipa pé ànábì ni ẹni tí wọ́n máa ń fún ní revelation kọ̀rọ̀, tí yóò mọ nǹkan tí yẹn bá ṣe tààlà máa ń fún nímọ̀ rẹ̀. wa nahnu na'khudhukum bima zahara minkum aw bima azhara lana. ẹ̀rí ṣùgbọ́n àwọn máa dájọ́ fún yín o, a máa dájọ́ yín pẹ̀lú nǹkan tẹ́ ẹ bá ṣe hàn sí wa. ó ti báyìí ní sí báyìí, sẹ̀rírọ̀ yín, kọ̀kọ̀ yín kò sí nǹkan tó kàn wá. ohun tẹ́ ẹ bá sọ fún wa gbangba là á fi dájọ́ yín, torí pé kí ni o, nǹkan àlèwáyì wáàyí ti lọ, kò sí wáàyí mọ́ lẹ́yìn tá ànẹ́bì ti kú. ẹni tí gbangba ẹ bá wá dáa tí kọ̀rẹ́ rò dá àwọ̀ ọmọ yẹn
dá gbangba ẹ̀tì tátárí là á fi ṣèdájọ́ kí lèyí náà máa jẹ́ èsì fún gbogbo ẹni tí máa ń sọ pé ẹ má ṣèdájọ́ èèyàn ẹ má dájọ́ èèyàn ẹ filẹ̀ pẹ̀lú ọba tó dáa ó ti ń bẹ wájú Allah ó ti wá bẹ kinní kan eléyìí náà ń jẹ́ refutation fún gbogbo yín náà pé nǹkan tẹ́ ń sọ yẹn ò sí nínú ìmọ̀ ẹ̀sìn ohun tí gbogbo àwọn sàhábà Nábì gbọ́ yé pátá ni pé kí ni o nǹkan tí yẹn bá ṣe hàn náà ni máa fi ń dájọ́ lé lórí ṣùgbọ́n Nábì ń kọ́ òun nìkan làálàá máa ń fún nímọ̀ kọ̀kọ̀ kó mọ nǹkan tí yẹn bá ṣe ń kọ̀rọ̀ ó sì mọ nǹkan tí yẹn bá ń ṣe nínú ẹ̀mí ẹ̀ Allah ni máa fi ń wọ̀n èyí tá Allah ò bá fi wọ́n kò lè mọ̀ níyà Nábì. tẹ́ bá lọ wọ́rọ̀ tí mo sọ inú Sahih Bukhari tẹ́ bá lọ sínú Sahih Bukhari 2498 ẹ lọ rọrọ̀ yẹn bẹ́ẹ̀ nígbà tá Nábì kú tán lẹ́yìn náà ní Umaru wá sọ nǹkan yìí jáde gbogbo sàhábà nísìnyí lò bẹ́ẹ̀ tó bá ṣe nǹkan tó bá ti rí ní tó bá fi wọ̀n wọ́n náà ni wọ́n fi ń dájọ́ ìdájọ́ ń bẹ nínú ẹ̀sìn nínú àwọn òrújú tá a wá ṣàgbákò ẹ̀ láwùjọ wa lónìí tá a ṣàgbákò ẹ̀ tá a kàn òun náà ni pé kí ni káwọn èèyàn kan wá dé ká wá ní pé tọ̀ ẹyẹ máa lo ìdájọ́ ní táwọn èèyàn bá ṣe lé wọn lórí kéèyàn sọ yí pé bí èèyàn bá ṣe bídíà bó bá ṣe ṣíríkù ẹ̀rí ká wá sọ ìdájọ́ ẹni tó ṣe bídíà pẹ̀lú bó ti jẹ́ kó ṣe rí láwọn kíni o bada iqamatil hujja lẹ́yìn àwọn conditions tí yẹn fi ń ṣe hukumu bídíà fún yà ká máa sọ pé tọ̀ ẹni báyìí ṣe bídíà kálẹ́ni báyìí ṣe kúfúrù kálẹ́ni báyìí ṣe ṣíríkù ká wá sọ pé nǹkan yẹn ò nítumọ̀ wàhálà ní ń dálẹ̀ kíní kan ní ń dálẹ̀ ẹ̀rí kíyàn wá lóhun ò ní máa ṣe wàláhìl azim kò sí lára mímọ̀ máa dẹ̀ kọ́rọ̀ àwọn àfáà wa tí wọ́n sọ yí pé ẹni tí bá ń kórìíra ká lo hukumu ká lo ìdájọ́ nǹkan tí yẹn bá ṣe nínú ẹ̀sìn ẹni tí bá ń kórìíra ẹ̀ wàláhìl azim ọ̀tá Allah ni. èmi ń sọ ilé yìí fún gbogbo yín àfi ti irú àwọn kútúbí náà kí gbogbo yín náà máa gbọ́ kẹ́ ẹ lè mọ ọ̀ràn tẹ́ ń dá níbi gbogbo àwọn gbólóhùn kan pé ẹni bá wá ń lo hukumu kan báwo ló ṣe fẹ́ lo hukumu fún yàn tí wọ́n ní rọ́dà àwọ̀ náà gbogbo àwọn ọ̀rọ̀ yẹn ẹ̀ ń kọ̀nsídà ohun táwọn èèyàn fẹ́ sọ ẹ wá fi ń tọ́jú ìdájọ́ tá a láàgbé lórí nǹkan ẹ wá fi ń tọ́jú ẹ̀ pamọ́ gbogbo iye yín bẹ́ẹ̀ ẹni bá wá sọ̀rọ̀ ẹbọ kò nítumọ̀ ẹni bá wùwọ́ ẹbọ kò nítumọ̀ àwọn èèyàn ń bú sàábé lójú yín kò ní ládá kò ní jọ́jímẹ́ǹtì wàláhìl azim èèyàn máa ń sọ ọ̀rọ̀ ẹbọ tí yóò sì di ẹlẹ́bọ tí yóò sì kú lórí ẹ̀ tí ó sì wọnú Jahannama Ànábì ló sọ kì í ṣèmi o bàbá mi kọ́ ló kọ àdíìsì o kábà ní pé àdíìsì bàbá rẹ̀ ló ń kà Ànábì gan fi iná rinlẹ̀ fún ọ̀rọ̀ ẹ tẹ́lómi bá sọ ẹ̀yin àfáàsìn ẹ̀yin ní gbogbo ohun tó mú kíyàn lè sọ ẹ ṣáà sí kí ni o ẹ̀rọ dà ní ẹ má sọ ìdájọ́ nǹkan yẹn ohun tẹ́yìn àfáà súnà lẹ Yorùbá ní ìsìn tẹ́ ẹ kóra yín sínú wọn o làwọn kan wá ń sọ nínú yín pé ẹ má pè yẹn ń kèfèrí gbogbo ohun tó mú kó lè sọ ẹ já lọ́nà àdíìsì Ànábì wa Muhammad kálọ̀ wò tá Ànábì sọ àdíìsì náà ń bẹ nínú Bukhari ní àdíìsì 6478 àdíìsì Abu Hurairah ni Ànábì sallallahu alaihi wasallam sọ yí pé Ànábì ní innal abda la yatakallam bikalimati min sakatillah la yulki laha balan yawi biha fi jahannama Ànábì ní èèyàn yóò máa sọ gbólóhùn mi ńgbà mi Allahu Akbar èèyàn yóò máa sọ̀rọ̀ mi yóò máa sọ̀rọ̀ yóò sì kó sínú ìbínú yóò sì rí ìbínú Allah ọ̀rọ̀ tó sọ yẹn lọ ṣe kí ni o yóò lọ kọ́ sí ìbínú Allah fún ọ la yulki laha balan kódà ẹni tó òun tiẹ̀ sọ̀rọ̀ yìí gan òun gan ò tiẹ̀ mọ̀ pé òun ti dáná òun gbọ́ tiẹ̀ ní wọ́rì ẹ̀rí yawi biha fi jahannama torí ọ̀rọ̀ tó sọ yìí yóò sì wọnú Jahannama ó wá lè wọnú Jahannama kó jẹ́ yà díẹ̀ kí wọ́n tó fi ilẹ̀ tí ó bá jẹ́ pé ọ̀rọ̀ tí kì í bá ń ṣe bọ ṣùgbọ́n tó bá fi jẹ́ pọ̀rọ̀ ẹbọ ni yóò máa lọ bẹ́ẹ̀ tẹ́ bá ń gbọ́ kó máa lọ bẹ́ẹ̀ inú iná Jahannama ní jẹ́ báwọn látara gbólóhùn àwọn ará nìkan tí ń bú sàhábà nílẹ̀ yìí ìwọ dẹ̀ sọ pé tí wọ́n bá ń rọ́dà àwọn èèyàn tí o bá sọ hukumu kẹlòmí náà máa bẹ́ẹ̀ sọ́nà tẹ̀bí wọ́n ti rọ́dà hukumu ló sọ kẹlòmí bẹ́ẹ̀ ṣe hukumu ẹwú mùsíbà
torí pé ìyá aláta ìyá elépo wọ́n ń gbọ́ ẹlòmíì tẹ́ bá fi lè wá rọ́ọ̀dà ẹ̀ tẹ́ ẹ sọ hukumu ẹ̀ yẹn àwọn tí ń gbọ́ yẹn lè ṣe kí ni o wọ́n lè bú wọ náà ṣéyẹn làá máa sá fún ká tó lo ọ̀rọ̀ ẹ̀sìn. ọ̀rọ̀ tí mo rí tí Kutubi sọ nìyẹn nígbà tí wọ́n sẹ́ni fídíò yẹn sí mi wallahi lazim mo ti wo bí ọ̀sẹ̀ kan sẹ́yìn mi ò ráyè láti jọ yìí náà. nígbà tí mo wá di ní Yawmul Ahad eléyìí tí ó lọ yìí mo wá rí Kutubi tó tún wá ń ṣe prógráàmù mi ìwọ tó o ní pé o ò ní sọ hukumu nǹkan tí yẹn bá ṣe nǹkan tó o sì ń sọ pé tọ̀ ìwọ tí o bá fẹ́ máa ṣe hukumu ń tiẹ̀ o ìwọ máa ṣe hukumu o ìwọ ń tiẹ̀ wo ò ní ìdí hukumu. mo wá rí Kutubi prógráàmù tó Kutubi wá ṣe gbẹ̀yìn Kutubi wá tọ́píìkì prógráàmù yẹn pé kí ni o ìdájọ́ ẹni tó kọjá ń wájú ẹni tó ń kírun subhanallah. àṣà àwọn ìdájọ́ kan ń bẹ tí Kutubi lè ṣe yóò ṣe àwọn ìdájọ́ bí àwọn bí irun ibi àlùwàlá abẹ́ẹ̀rí subhanallah tó bá wá débi tàkídà tó débi tọ̀rọ̀ ẹbọ tó débi tọ̀rọ̀ kúfúrù tó débi tọ̀rọ̀ bídíà bí yẹn bá ṣe Kutubi yóò fẹ́ yà sí. iye wọn sọ pé ìwọ tí tóun bá wá rọ́dá èèyàn tó bá sọ ohun tí ò da ìwọ tóun bá wá sọ hukumu ẹni ìyẹn tó mọ̀ fi hukumu sí ìwọ tó bá ń kálára bóun ṣe hukumu bóun gbódàjọ́ fẹ́ nìyẹn that is wọ́n ní máa rí òun bí aláṣejù wọ́n ní máa rí òun bí ẹni tó ń kà fara ẹni tó bá ṣe kúfúrú pẹ̀lú májẹ̀mú o wọ́n ní máa rí òun bí ẹni tó ń bà dá ẹni tó ṣe bídíà pẹ̀lú àwọn dọ̀wábìt kò fẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn hukumu tí ò ní máa bí kí wọ́n bú padà kí wọ́n lébẹ́lì òun náà kí wọ́n rìfútù òun náà kí wọ́n sọ̀rọ̀ sí ó lè máa ṣàwọn hukumu yẹn. nínú Islam gbogbo nǹkan ló ní ìdájọ́ nínú Islam nínú ẹ̀sìn ẹ̀yin tẹ́ ẹ bá ń gbọ́ mi pẹ̀lú àníyàn tó dáa mi ò sọni tí ń gbọ́ mi pẹ̀lú hatred mind ló nínú Islam gbogbo nǹkan ni Allah àti gbídájọ́ ẹ̀ kalẹ̀ bíyàwó láàrin ọkọ àti ìyàwó ìdájọ́ ń bẹ láàrin òbí àtọmọ ìdájọ́ ń bẹ bóbìnrin bá lówó lápèjúwe tí ó jìnnà obìnrin lówó kọ́ ló ní dúkìá wá kú ó kú kò bímọ ṣùgbọ́n ó lọ́kọ ìdájọ́ ogún títí ẹ̀ bẹ́ẹ̀ ṣe pín ìdá méjì áàfù ní ọkọ ẹ̀ ó jogún nínú ogún ẹ̀ tí ò bímọ abẹ́ẹ̀ rí nǹkan bí ọkọ bóun náà bá kú tó níyàwó ṣùgbọ́n wọn bímọ aláwọ̀ fún wọn lọ́mọ ìyàwó dogún ìdá mẹ́rin tó bá wá bímọ tọkọ bọ́ sí ìdá mẹ́rin tìyàwó bọ́ sí ibi ìdájọ́ bíi mẹ́jọ báwọn òpin yẹn ṣe wá lọ nìyẹn lọ́tọ̀ọ̀tọ̀ nínú ẹ̀sìn. tóbìnrin bá bímọ tóbìnrin bá ní dúkìá kò lọ́kọ kò tún bímọ ṣùgbọ́n láwọn ọmọ ẹ̀yà iye ogún tẹ́ ẹ bá fọkùnrin tó jẹ́ àwọn ọmọ ìyá ọkùnrin kan lẹ́ẹ̀fún tìkejì tó jóbìnrin tó bá wáyé pé láwọn ọmọ ìyá lọ́kùnrin àtobìnrin lọ́tọ̀ọ̀tọ̀ ó tún níbi ẹ̀ ṣe pín yẹn náà lọ́tọ̀ọ̀tọ̀ kí má yà síbi ọ̀rọ̀ ogún tó ló gbà farabalẹ̀ mo kò sáré yà síbẹ̀ yẹn náà ni ẹ wá wo ọ̀rọ̀ ọbẹ̀ yẹn o bí yẹn bá ṣe zìnà nínú ẹ̀sìn Allahu Akbar gbogbo ẹ̀yìn àfáà tẹ́ ń dìnnà àwọn hukumu nǹkan tẹ́ ń sọ fún sọ lẹ́nu àwọn èèyàn ẹ wá ń pa òfin Allah rẹ̀ wallahi lazim ẹ padà kó sínú ìjẹ́ ọ̀tá Allah ni èmi kọ́ mo sọ ń katira àwọn àfáà fún ẹ méjì sí mẹ́ta ní ìsìn tó o fi rí dájọ́ ẹni tí ń bá ń kórìíra hukumu lórí hukumu tá a bá wá ń lò fẹ́ lómi yẹn ẹ̀yìn kan tún máa yé ti èèyàn ẹ̀yìn kan tún máa gbógun tèèyàn ẹ̀yìn kan ò tún fẹ́ gbọ́ ká sọ fún yín pé ẹni bá ń ṣe báyìí nǹkan báyìí láàlá pé ẹlòmíì tún èètì yín torí pé ẹ̀ ń lo kìtáàbù wà súnnà báwọn sábà ṣe ń lò ẹ wo mùsíbà táwọn èèyàn ń kóra wọn sí lójoojúmọ́ o èmi ò ní kó má èètì mi o ó lè èètì èmi personally ṣùgbọ́n má èètì ọ̀rọ̀ Allah ọ̀rọ̀ ànẹ́bì tí máa ń kà fún ẹ tó dẹ̀ lọ straight tí ò sí wàhálà ń bẹ ara tí ò sí bóyá pé yẹn ẹ̀yin lẹ fi làákà yẹn tú bẹ́ẹ̀ àwọn sàábì ò tú bẹ́ẹ̀ tí ò sí yẹn ń bẹ ẹnìkan ti ní àtàkì mi bẹ́ẹ̀ yẹn rí ngbà kan náà yín máa ń gbọ́ wá sí mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí sì máa ń ṣe dáadáa ngbà náà ó bá di láàrin méjì ló bá lọ já sí ibi ìkan mímọ́ tó já sí ní ṣètọ́nù bá kó mọ́rógà mọ́ bẹ́ẹ̀ ló bá àtàkì mi jọ́ kejì ó ní kinní kan mo ní àyà Al-Qur'an tá a máa sọ báyìí ńkọ́ ó ní ẹ̀yin lẹ tú síbẹ̀ jàre ẹ̀yin lẹ tú síbẹ̀ èmi mo tú síbẹ̀ kẹ̀ subhanallah
mo wá di nírọ̀lẹ́ mo wá ṣe program mo wá ka àyà yẹn fún mo wá tú bí Abdullahi ibn Abbas ẹni tá ànábì ṣàdúrà fún pé yóò mọ ìmọ̀ àlùkùránì púpọ̀ ni fọ́sírù ni mo wá tú fún òtútù tó ń mọ̀rún náà kàtọ́ tó náà tú bẹ́ẹ̀ àti àwọn sábà bíi abẹ́ mẹ́fà bẹ́ẹ̀ mo wá tú bẹ́ẹ̀ fún mo wá dárúkọ ẹ̀ sí pé tọ̀ ìyá kìíní iṣẹ́ gbọ́ ó wá kọ́mẹ́ǹtì pé náà ó padà tún lọ sọ lẹ́tà náà pé mo fẹ́ darí òun rú o ó lọ kọ́mẹ́ǹtì yẹn sọ́dọ̀ lẹ́gbàá ǹjẹ́ lẹ́gbàá náà ń bú wa ìyẹn kàn ṣáà ń sẹ́ni tẹ́nu ẹ bá mo padà wá rí kọ́mẹ́ǹtì ẹni yìí ń bẹ̀ tó wá lọ kọ́mẹ́ǹtì pé Keulere òun kò lọ́dọ̀ ẹni ó fẹ́ darí òun rú ní nǹkan tí wọn náà sì ń béèrè tí mò ń sọ rẹ́fẹ́rẹ́nsì fún ẹ ó dẹ̀ lọ ń kà wàá lọ ra ìwé táwọn àfáà ti translation ẹ̀ á lọ rà á dẹ̀ kà á tún testify sí pé àfáà wà láìla azim bó ṣe rí nìyẹn lórí ọ̀rọ̀ bídíà ẹni yìí gan náà ń testify wà láì àfáà òun ti kàwé tẹ́ ẹ sọ lóòótọ́ o bídíà ò kì í ṣe ẹ̀ṣẹ̀ o ẹbọ ni ṣùgbọ́n àwọn àfáà kọ̀ pin aláwọn tó pin àwọ̀ ní problem pẹ̀lú àwọn kan pa àwọn òpin àwọn kan pin àwọn kan òpin èmi náà wà òkè tó bá wọn yẹn kó pin báwọn yẹn kó má pin o affect mi ò ní problem pẹ̀lú yẹn lórí yẹn ìwọ tó wá rí nǹkan ìwọ gan fún ẹ fojú ẹ rí ìmọ̀ nígbà tó sì wà pẹ̀lú wa ìwọ gan mọ bó ṣe máa ń ka ìwé tó o ò lè kárábíkì ṣùgbọ́n àwọn ẹni tí wọ́n ti translate yẹn mò ń júwe ẹ̀ fún ẹ o sì lọ ń kà o sì ń rí o ń kà dáadáa o lọ ń kà ó dẹ̀ ń rí bẹ́ẹ̀ kẹ́lẹ́ bá mọ̀ pé kíyàn sọnù ó rọrùn ó easy gan ibi tó wá lọ ní ìsìn wọn kọ́mẹ́ǹtì káàkiri ń fò káàkiri ní péjì kan sí kejì ẹ máa rí ń bẹ̀ ẹ máa rí kọ́mẹ́ǹtì ẹ ń bẹ̀ ẹ máa rí ń bẹ̀ tí kò sí nǹkan tó ní láre kan tí wọ́n sọ ń bẹ̀ fa ọjà àwọn fẹ́ dìfẹ́ǹdì irú wọn náà làwọn irú àwọn Kutubi àǹkó yìí náà máa ń listing sí irú àwọn Kutubi báyìí làwọn náà máa ń listing sí ni wọ́n máa fi wá ń gbé fáírọ́ọ̀sì yẹn wá àtáàkì àwa tí a fi ẹ̀rí a fi súgbèsè ayé rẹ̀ Ànábì wa sọ pé tọ̀ èèyàn ó máa sọ ọ̀rọ̀ lẹ́nu yóò máa sọ àwọn gbólóhùn míì tí ó sì ṣe kòńgẹ́ bínú àlá tó sì torí ẹ̀ tó sì wọná nínú àdìsí Bukhari tí mo kà lẹ́ẹ̀kan káwá láwọn tí wọ́n ń sọ̀rọ̀ ẹbọ ńlẹ̀ Yorùbá yìí lónìí kẹ́yìn àáfàá kan wá já sí pé ohun tẹ́ kan sọ ni pé ohun tẹ́ nìyẹn sọ èsì ọ̀rọ̀ fún mùdírù mọ́ríkàsì èsì ọ̀rọ̀ mùdírù mọ́ríkàsì là ń gbọ́ látọdún yìí gbọ́dájọ́ mùdírù mọ́ríkàsì lẹ́nu Kutubi rí gbà ẹni tó bú sábà bàbá yìí ó bú sábà ní dẹ́ndẹ̀wù rẹ̀ ó ṣe kíní kan nǹkan ó bá àwọn àfáyẹ̀sìn ó kọ̀ǹdẹ́mù àdíìsì ó tú Kùránì tukutu ó tàdé sí gbogbo àwọn aburú mùdírù yẹn lọ́dọ̀ Kutubi kò jẹ́ nǹkan kan ó kàn ń ṣe sí ọ̀rọ̀ náà ni ìwà ń sọ fẹ́yìn tẹ́ wá àkíyèsí ẹ̀ pé èyí ṣe tí o kí máa ń sọ hukumu nǹkan and ìdí tá a fi ń sọ hukumu ni pé ẹlòmíràn lè mọ graffiti ni pé ṣé dájọ́ ẹni tó bá sọ nǹkan yìí rèé òun náà lè jìnnà sí ohun tó bí tàbíìrù nìyẹn nígbà táyẹn ti wá sásá bẹ́ẹ̀ pé ẹ̀yin ẹ máa sọ hukumu kí wọ́n máa rọ́dà ana òsọ́hìl wà ó dárì irọ́ nípa o òun dàrú rọ́há èèyàn bílá hukmihim láì ní hukumu wọn nínú Al-Qur'an bíyàn bá parọ́ zina mọ́yàn ó ní iye ìdájọ́ tí wọ́n ẹgbà tí wọ́n jẹ́ ń bẹ́ ń bẹ́ bóbìnrin bá ṣe zina abilékọ àtọkùnrin tó ṣe zina ìdájọ́ wọn ń bẹ nínú ẹ̀sìn ẹni tí wọ́n lẹ̀ lóko ẹni tí ó jẹ gba ọgọ́rùn ó ti ń bẹ náà Al-Qur'an already bọ́kọ́ bá káyàwó ẹ̀ mọ́ tó ká a mọ́ tó di pé wọ́n ń báyàwó òun sùn báyìí òun nìkan ló dá ká a mọ́ kò sẹ́lẹ̀ rí mẹ́rin pẹ̀lú ẹ̀ tí ó pòfáìdì yóò sọ pé òun ká a mọ́ lóòótọ́ yóò sọ tó bá délẹ̀ karùn yóò fi làánà lé ìdájọ́ tàwọn yẹn nìyẹn bẹ́ẹ̀ náà ni bá a ṣe tọ́ mọ ojúṣe ọkùnrin kí igi tó lè so kó tó lè jẹ́ títí síso gbogbo nǹkan ní Islam fi àwọn ìdájọ́ yẹn kankan sí ẹ̀yìn sì dé nísìnyí ẹ̀yin wá ṣa àwọn hukumu kan ẹ̀yin Kutubi àǹkó ẹ lọ bẹ̀rù Allah o ẹ̀yin wá ṣa àwọn ìdájọ́ kan ẹ ṣa àwọn hukumu kan ẹ lè sọ eléyìí ò ní fakáwọn èèyàn yìí tì yín ẹ lè sọ eléyìí ò ní fakáwọn èèyàn dislike yín ìwọ tó o wá ń sọ pé tó o bá rọ́dá èèyàn tó o bá sọ hukumu èèyàn ìwọ ló wá ń sọ hukumu ẹni tó bá kọjá wájú ẹni tí ń kírun tọ́pìkì náà nìyẹn lọ wo ìdájọ́ ẹni tó kọjá níwájú ẹni tó ń kírun ó dáa kí wá ní ìdájọ́ ẹni tó sọ̀rọ̀ kúfúrù ẹni tó sọ̀rọ̀ bídíà tá a sọ fún un tó tún wá ń rìpíìtì ẹ̀ lọ àbótẹ̀ tó wá ń sọ èyí tó tún wá já àgbákò ju èyí tó àkíyèsí ẹ̀ fún lọ kí ni ìdájọ́ rú ẹni bẹ́ẹ̀ àìmọ̀kan ni àbí wọ́n fọ́ọ̀sì ẹ̀ ni àbí kò mọ̀ ni àbí gbàgbé ni àìbẹ̀kọ́ ni àbí fẹ́ẹ́nú
àti wá yọ hukumu ẹ ti wá yọ àwọn hukumu kan kúrò kíru aláṣeyẹ tí wọ́n ń pè náà kíbù làbúrò nìyẹn káfa sọ́nà oúnjẹ náà kíbù làbúrò àwọn àbúrò gan máa ń sá kọ́pà wọn bẹ́ẹ̀ wọ́n máa ń sunkún ní tẹ́pá pò wọ́n ní àbúrò ìwọ náà kíbù jù alá ìwọ náà wá ń sọ pé yẹn gbogbo àwọn hukumu gbogbo àwọn dájírù yẹn tàzírù kìnnìkan yẹn ọ̀rọ̀ àwọn àfáà ni kò lẹ́rìí ìwọ tó ló ṣe ṣẹ̀ríà ó dẹ̀ lọ́jọ́ dànù láyé mọ́ iye ọdún ó dẹ̀ ló ṣe ṣẹ̀ríà ó ṣe sùúrù lìfíkì ó sì padà bọ̀ wá Nàìjíríà pẹ̀lú òdo bẹ́ẹ̀ náà kẹ́ni tó ṣe ṣẹ̀ríà máa ń mọ ohun tí wọ́n ń pè ní ájírù ẹni tó ṣe ṣẹ̀ríà ò mọ ohun tí wọ́n ń pè ní ájírù Allahu Akbar ájírù lè mọ̀ tẹ́dì kò mọ ohun tí ń jẹ́ bẹ́ẹ̀ fa ìjọ tá Allah wá fẹ́ táṣìírí ẹ̀ tó fẹ́ yẹpẹrẹ ló wá lọ dá sọ̀rọ̀ bídíà ó fẹ́ rọ́dà àwọn tí wọ́n kà fara kọ̀rìdọ́wí wo tíra kan bẹ́ wájú mi nǹkan níráyè ká lè náà ni àdíìsì mo lò lẹ́ẹ̀kan wọ́n lo àdíìsì yẹn fún kọ̀rìdọ́wí ṣéèkì ayé àlàdúrí ni o àrọ́dù alàlùkọ̀rìdọ́wí wà mùsàlìhì ìǹkàrùhùm rọ́jùmù dání almuhsin wọ́n fi rìfíù ti kọ̀rìdọ́wí àtàwọn tí wọ́n ní orientation bíi ti tiẹ̀ tí wọ́n ní kò sí nǹkan tí ń jẹ́ rọ́jùmù oníṣìnà bẹ́yìn kan náà ṣe ń pa hukumu rẹ̀ nílẹ̀ Yorùbá àwọn àáfàá yín àgbà kan náà ń bẹ́ẹ̀ lèmi fi ń sọ fún yín pé gbogbo yín àwọn ọ̀rọ̀ míì mẹ́tẹ́ máa ń sọ tẹ́ ẹ máa ń yìnbọn síra yín lẹ́sẹ̀ tẹ́ máa ń kó sínú nǹkan mi. Kọ̀rìdọ́wí wá ń sọ nínú orientation Kọ̀rìdọ́wí wá ń sọ pé ṣé kìí á sọ pé àwọn wá gbọ́ àwọn ọ̀rọ̀ táwọn èèyàn wá mú wá fáwọn àwọn wá gbọ́ fídíò Kọ̀rìdọ́wí tó ṣe ń bẹ̀ níbi tí Kọ̀rìdọ́wí ti ń rìn tó ti ń sọ yí pé ó ní mo fẹ́ kà náà ni òṣèké ní wàbánà Kọ̀rìdọ́wí ọ̀rọ̀ àfáà kan àbúzọ àrà òun náà ṣe onírọ́jímù yẹn òun náà kó ìra tó jẹ́ rọ́jímù nínú ẹ̀sìn bí mo dúró mọ́lẹ́ káàsì náà ṣe ní kò sí nǹkan tí ń jẹ́ ẹlẹ́kọ̀ fún nízìnà Kutubi ṣó ń gbọ́ o àfáà yìí náà sọ bẹ́ẹ̀ Kọ̀rìdọ́wí náà wá adopt philosophy yẹn òun náà wá sọ pé ó ní ṣéèkì wá ní wàbánà Kọ̀rìdọ́wí bihannahu yamilu ila hadha rai Kọ̀rìdọ́wí náà wá tààpù philosophy yẹn wà á kádàwù ó wá ń fi ń rinlẹ̀ bihannahu kátàbà fíyà kútùbà òun náà wá kọ tírà lórí ẹ̀ ó wá ń sọ́nà àwọn ọ̀rọ̀ ẹ̀ pé anal islam dínú rahama Kọ̀rìdọ́wí ní ẹ̀sìn islam ẹ̀sìn àlàáfíà ni ẹ máa gbọ́ ó ní ẹ̀sìn àánú ní ẹ̀sìn islam ẹ máa gbọ́ philosophy ó ní ẹ̀sìn àánú ní ẹ̀sìn islam Allahu Akbar ó wá ní wàṣàràìhù laysat bí á sí ilẹ̀ kọ́síwá wàṣídà ó ní ṣùgbọ́n àwọn òfin àwọn ṣẹ̀ríà ẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ ṣe mú kókókó tó lè bí ojú ẹja yìí kò ń ṣe bẹ́ẹ̀ ṣe mú tí ó wá lè tó báyìí ó wá ní wà náà ma jáà min al-adilla fi rajmi an-nabiyyi ó wá ní nínú àwọn ẹ̀rí tóun náà ní tó wá nípa látọ̀dọ̀ ànábì nípa bíbi ìsọ̀kò pé ànábì ní ká máa sọ̀kò ànábì sọ̀kò fún ní zìnà ó ní laysa haddad ó ní kò ń ṣe hadu zìnà níjàre ànábì sọ̀kò fún yẹn kò ń ṣe torí pé hadu zìnà ló jẹ́ pé torí ẹ̀kọ́ wa innama huwa ta'ziru ànábì kọ́ fi skọ́ọ̀dù wọn lásán ni kíyàn kọ́ báyàn wí lásán ni kì í ṣe hadu ṣẹ̀ríà ni kíyàn kò ń ṣe hadu zìnà ni kíyàn jókòó fún ní zìnà hadu ẹ̀kọ́ ànábì kọ́ sọ bẹ́ẹ̀ ó kọ́ ṣe bẹ́ẹ̀ ó kọ́ fi skọ́ọ̀dù yẹn ní ó kọ́ fi bá wọn wí lásán ni kò ń ṣe yẹn àfáà wa kóòtù bóyá sọ fún ara ìgbàgbọ́ ó ní wà ta'dhiru zalihan sọ́hàbùn la yuqbalu ta'dhiru zalihan ó ní káwá máa lórú ìbáwí ìtijọ́ yẹn ẹ máa wo Kọ̀rìdọ́wí ti yọ gbòǹgbò ṣe ìdájọ́ òkò nínú zìnà Kọ̀rìdọ́wí ti wú dànù ó ní kì í ṣe hádù ní kí wọ́n lẹ́kọ̀ọ́ fún yàn ọkọ̀ fi máa ń báyàn wí lásán ni kọ́kọ̀ fi báyàn wí lásán ni oníṣìnà tẹ́ bá lo ṣẹ̀ríà nílùú ṣẹ̀ríà mọ́sọ́ o tí ìjọba wá arrest ẹ̀ tí wọ́n wá lẹ̀ lóko pa tó bá ti lọ́kọ nílé wọ́n ní kò ń ṣe hádù zìnà nìyẹn jáde bí punishment lásán ni bí ìyẹn kàn tiẹ̀ fi báyàn wípé má ṣe bẹ́ẹ̀ mọ́ wọ́n fi wá lẹ̀ lóko pa kò ń ṣe ṣẹ̀ríà ó wá nítorí pé kí ni ó wá ní ká máa lóru sísítẹ́ẹ̀mù yẹn ká sì máa ní orientation pé kíyàn máa lẹ̀kọ̀ fún yàn yẹn ká máa ní lẹ́mìí wa pé ìyẹn ni hádù zìnà ó ní sọ́ọ̀bùn ó ti le jù
ó ti lé jù la yuqbalu ta'dhiru zal'an àsìkò tá a wà yìí ò bá yẹn mu mọ́ àsìkò tá à ń bẹ́nu ẹ̀ yìí kò bá mentality yẹn mu mọ́ that is gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní orientation pé rọ́júmù ẹ̀rí ìsọ̀kò fún nísìnà òun ni hádùn nísìnà ẹ̀yin tẹ́ ẹ bá ní orientation tẹ́ ẹ níyẹn nǹkan tí ò sí nú ẹ̀sìn ni tí ó sì bágbà mu mọ́ àsìkò ẹ ti lọ àwọn àfáà fi wá gbá amúná fi wá kọ tírà yìí fún un ṣéèkì wá sọ pé wọ́n ní wàázì kẹ́límà شنيعة عرب فيها وفي أمثالها عن ضيقه بتسديده لرد حكم حديدة من أدلة الكتاب والسنة التي قام عليها إجماع الأمة ọ̀rọ̀ tí kọ́ọ̀lì dọ́wí sọ yìí wàláhì ó ti rìfúùtì ó ti rọ́dà hukumu ó ti rìfúùtì ìdájọ́ tí ń bẹ nínú kìtàbù wa sunna tó lẹ́rìí lórí onízìnà ládùúrú báwọn èèyàn ṣe wá ń sọ ọ̀rọ̀ tí wọ́n rọ́dà hukumu tí wọ́n kọ̀ǹdẹ́mù àyà kùránì tafsir kùránì títà àwílù pọ̀ lọ bí ilẹ̀ bí ẹni nílẹ̀ Yorùbá gbogbo yìí tí wọ́n ń pè wọ́n láàfáà ní ìsìnyí o oníkíjìgbá àfáà Fàrúkù eléyìí mo fólúwa aṣọ tó ti dànù tipẹ́ tí ò tí ì mọ̀ oníkíjìgbá ti dàfáà lọ́dọ̀ ẹ̀ báyìí ní ìsìnyí àwọn ti dàfẹ́ ẹ̀sìn torí pé kí ni onísúfí ẹni tó ṣe nǹkan tí ó bẹ́sìn mu tó sọ̀rọ̀ ẹbọ tí wọ́n takò tí ó fèsì ló fi dẹni eré lọ́dọ̀ mo fólúwa aṣọ o ẹ gbà mí tíyẹn bá Allahu Akbar tẹ́ ẹ bá bó ní bídíà tẹ́ ẹ bá rìfìtì ní bídíà tó ní bídíà yóò bá ti fún yín lésì bídíà tiẹ̀ dáa Allahu Akbar bídíà tiẹ̀ ó dáa báwọn ṣùgbọ́n tó bá fi lè fún yín lésì kò dánu lọ́dọ̀ mo fólúwa aṣọ àwọn àfa fìtínà sẹ́ńtúrì àsìkò nínú tẹ́ǹpé láàfá ẹ̀sìn ẹni tí ń bá ń woṣẹ́ lọ́dọ̀ mo fólúwa aṣọ bídíà kékeré ló kó sí bídíà kékeré ni mùfásíkọ̀ ni kò gbìyàn kó nú ẹ̀sìn ẹni bá yin síkírù jìmọ̀ yín kò gbìyàn kó nú ẹ̀sìn ẹni tí ń bá ń ṣe mọ́lúdì kò gbìyàn kó nú ẹ̀sìn gbogbo nǹkan tó kà yẹn ni gbogbo àwọn àfa sálàfò gbà pé ẹbọ ni ẹni tí ń bá ń ṣe ti kó nú Islam lórí mọ́lúdì bùnbáàsì ó gbà pé ẹbọ ni kúfùrù ni bídíà ni Ibn Kathir lọ́wọ́ al-Bidaya wa Nihaya ó gbà pé ní tí ń bá ń ṣe ẹlẹ́bọ tó ti kú nínú ẹ̀sìn tí máa ń ṣe mọ́lúdì bẹ́ẹ̀ náà ni Sheikh Ahmad At-Tuwaijiri ẹni tí ń bá fi lè gbé mọ́lúdì wọnú ẹ̀sìn kò ń ṣe mùsùlùmí àwọn afáwà pọ̀ bẹ́ẹ̀ jàrá ni òun ló sì lẹ́rìí pẹ̀lú àdíìsì man hadasa fi amrina hadha ma laysa minhu fahuwa raddu mo fọ́lú aṣájá mi bàbá tó sọ pé ó ní fahuwa raddu yẹn bídíà yẹn kan tí yẹn ṣe yẹn nìkan náà máa rọ́dà kì í ṣe ni tó bá ṣe ní aláwọ̀ ó ní bóyá sọ́ni yẹn ọlọ́run láàánú ju kó wá kọ̀ǹdẹ́mù yẹn tó tálì tó dé bídíà yẹn kan olódò ọwọ́ ara ẹ̀ kò wọ́n pa àdísì míì tún wá ń bẹ ẹ̀yin tẹ́ ń gbọ́dọ̀ àwọn ìyanu mi ṣe yín ọpọlọ yá dọ̀tí kò wọ́n àdísì míì wá ń bẹ tánà mi sọ pé kí ni o ẹni bídíà wọ́n ti jáde kó nínú ẹ̀sìn ó wá ní súnmọ̀lá ya'udun tí wọ́n tún ń wọnú ẹ̀sìn mọ́ láéláé lórí ọ̀rọ̀ àwọn kàwáríjì àkọ́kọ́ oníbídíà àkọ́kọ́ nínú ẹ̀sìn àwọn kàwáríjì ò máa kúnlẹ̀ fóòṣà wọn ò máa gbẹ́bọ wọn ò gbé pèsè àwọn kàwáríjì wọn ò máa fárùn gbọ́n ṣòkòtò wọn ó máa ń lọ òkè Ànábì ní kódà wọn á máa ka Kùránì dẹ̀yìn sàábé lọ ìbádà wọn á ṣe perfectly dẹ̀yìn sàábé lọ gbogbo iṣẹ́ lóore tẹ́yìn máa ń ṣe àwọn á ṣe dáa jù yín lọ ó ní ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà nǹkan kò lè àdúrà wọn ò lóòkè Kùránì wọn ò lóòkè kò sídìí kò kọjá ọ̀nà fún wọn kò kọjá ọ̀run wọn ó wá ní yẹmùnùkú nàmínà dín pẹ̀lú gbogbo iṣẹ́ olóore tí wọ́n ń ṣe yìí náà wọ́n ti jáde kó nínú ẹ̀sìn kàmá yẹmùnùkú sáàmù mi nàrọ̀ míyà nínú àdìsí mi nínú Muslim ó ní súnmọ̀ láàyè ọ̀dùn wọ́n jáde kó nínú ẹ̀sìn wọn tún wọnú ẹ̀ mọ́ wọn fọlúwa ṣẹ́dẹ̀ ń sọ fún yín pé bídíà yẹn nìkan ni wọ́n yọ kó mbẹ́ mo wá ń bí léèrè pé àwọn tá Ànábì sọ pé wọn ní mo mi àbàtà ń pé wọ́n sọ fún wọn pé innaka la tadri ma badalu ba'dak wa Ànábì ó mọ táwọn eléyìí ti yí padà nú ẹ̀sìn wọ́n ti fi kún wọ́n ti change mbẹ́ Ànábì náà wọ́n sọ fún wọn pé tọ́ sókàn lima badala ba'di ẹgbẹ́jìnà tẹfẹtẹfẹ sí yín lórí nǹkan tẹ́ ti yí padà lẹ́yìn òun Ànábì lóun máa fún wọn lẹ́sìn bẹ́ẹ̀ ẹ dákun tó bá yá pé ṣe bídíà ni wọ́n bá ń dá padà
èé ṣe tí wọ́n látàwọn ẹni náà padà tí wọ́n fi lé wọn kó ń bí omi àbàtà lálẹ́ kìyàmọ̀ tá ànábì ní man warada fiya shariba minha wa man shariba minha lam yatma abadan ẹnikẹ́ni tó bá fi lè wọnú àbàtà tó bá mú mi àbàtà yẹn òrùngbẹ ò tún gbẹ mọ́ ní ọjọ́ tí òrùngbẹ ò gbẹ ìyálà ìjà ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì dànù ẹni bá wà lọ́pọ̀túnítì tó bá wà rí ṣìpẹ̀ ànábì tó bá wà mú mi àbàtà ànábì náà kan máa dé kódà iwájú orí wọn á dúdú ní àpàbẹ tí wọ́n fi ń kírun ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ń kọ́ tó dé kí wọ́n ti ṣe bídíà láyé wọn ní rí ṣìpẹ̀ ànábì wọn ní mú mi àbàtà mo fọ́lúwa aṣọ tó bá yẹ kí bídíà ni wọ́n máa ń yọ kúò èmi ló dé tí wọn yọ bídíà àwọn yẹn kúò ńbẹ tí wọn fi ní rómi àbàtà yẹn mú àwa ń sọ pé bídíà ò da ẹ̀yin ní kò nítumọ̀ ẹ̀yin ní kẹ́ ẹ má sọ hukumu ẹ má sọ dájọ́. Ànábì wa Muhammad hadisi Aisha ó ti tó fún wa tó sọ gbogbo mùsùlùmí kúrò lára gbogbo àwọn tó bá ní rúru mentality Kutubi àwọn ọmọ fọlúwa aṣọ àwọn nàkíbù jùwàlà àwọn lẹgbàá àwọn yẹn ti ẹ kéré ná gbúrò àwọn ọmọ fọlúwa aṣọ nàkíbù lẹgbàá yẹn tí máa ń dárúkọ yín mo kàn ń waste time mi ni ìmọ̀ kankan ò sí lágbárí gbogbo yín tó bá sì dàbí irọ́ ẹbọ ta ẹmú tọ́píìkì ẹmọ́rọ̀ bídíà ẹmú nǹkan mi kẹ́ tírìtì ẹ̀ láàrin 10 minutes mo fún yín ẹ máa tàbọn ẹ máa fẹ́ẹ̀lì gan jídan ṣe bóun ni nàkíbù làjù ẹ láyè eléyìí náà bọ́ síbí ní sọ pé yẹn ẹni tó bá ti kú ẹ̀ ń gbòkú kíní kan ló bá ka àdíìsì mọ̀nsúkù yóò tán ló bá ka àdíìsì mọ̀nsúkù ẹjẹ́ òun náà sì kọ́ àwọn tẹ́ ń pè ní pòfẹ́sọ̀ dókítọ̀ àwọn ni wọ́n mú àwọn àdíìsì yẹn wá fún yín lẹ́yìn náà fi ń lò tọ́lá àwọn náà mọ àdíìsì lẹ́yìn náà fi gba fáírọ́ọ̀sì náà nǹkan táwọn máa sọ fún yín pé yẹn Ibn Taymiyyah ọ̀tá ẹ̀ kan kú Ibn Taymiyyah wá lọ sílé ẹ̀ wọ́n tún wá ń promise àwọn ọmọ ẹ̀ nígbà wọn ṣàbá fún yín báwọn ọmọ tí wọ́n ti bàlágà èèyàn lè lérí fọmọ oníbídíà tí ò tí bàlágà tó sì kéré pé wọ́n bí máa rí mi bí bàbá rẹ̀ ń tọ́jú rẹ̀ bàbá wọn ti kú dànù ṣé Ibn Taymiyyah ṣàdúrà fún bàbá wọn ṣó wà ń bẹ̀ ni tábà ní ká ìrújú àwọn onírújú ilẹ̀ Yorùbá pọ̀ gan gbogbo ẹ̀yin tẹ́wà lábúrọ́dù tẹ́ máa ń béèrè pé yẹn àfáwo ni ká wá máa gbọ́ báyìí ní ìsìn báyìí èyí máa ń sọ fún yín pé àfáà bá lọ́wọ́ ṣe súnà ẹ gbọ́ ṣùgbọ́n ẹ̀yin tẹ́yìn bá ń gbọ́rọ̀ àfáà ẹ máa dúró dè wọ́n níbi rẹ́fúrẹ́ǹsì wọn ó yìí tán ibi rẹ́fúrẹ́ǹsì wọn ni kẹ́ ẹ ti máa dúró dè wọ́n lẹ́ẹ̀tì máa lágbárí lẹ́ẹ̀tì mẹni tí ń sọ nǹkan tó lẹ́rìí àtẹni tí ń dìfẹ́ǹdì èèyàn mi ní kí ẹ máa bú mi ó lè kódà ó lè bú mi ó lè bá àfáà mi bú anybody ṣùgbọ́n kí ni rẹ́fúrẹ́ǹsì rẹ lórí nǹkan tó sọ bá a ṣe ṣíkè náà kó very simple as abc tábà lọ sínú alukur'an aláàṣọ alára kú lára gbogbo yín ìyá ńlá wa Aisha òun náà tún wá tú alukur'an àyà yẹn òun náà wá tú fún wa ṣe ti rí pé tí yín ti ta báyìí ní ìsìn báyìí gbogbo ẹ̀yọ́ onírújú ní àwọn tó mi tí ká tíra àfà báyìí ní ìsìn báyìí aláwọn sọ fún wa pé nínú Suratul Imran Suratu Ala Imran ní Quran chapter 3 verse 7 bismillahir rahmanir rahim Allah wọ́n sọ fún wa mẹ́ pé Allah ni huwa alladhi anzala alayka likitaba minhu ayatun muhkamat hunna ummul kitab wa ukharu mutashabihat fa amma alladhina fi qulubihim zaygun fayattabi'una ma tashabaha minhu ibtigha'a alfitna wa ibtigha'a ta'wili wa ma ya'lam ta'wilahu illa Allah والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب ألاني هو الذي أنزل عليك الكتاب òun ẹba tó sọ alukurani kalẹ̀ tó sọ ìwé kalẹ̀ fún wa nẹ́bì nínú àwọn ìwé yìí omi níhùn nínú àwọn ohun táwọn bẹnu gbogbo ìwé yìí gbogbo tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ayatu muhkamat àwọn àyà àdájọ́ àwọn ọ̀dájọ́ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fa àwọn ọ̀dájọ́ ẹlẹ́bọ oníbídíà oníṣíríkù àwọn apostate àwọn tí wọ́n ti kó nú àwọn mọ̀lẹ́tẹ̀dún tí wọ́n ti kó nú ẹ̀sìn ìdájọ́ wọn ń bẹ́nu Kùránì ń bẹ́nu àdíìsì ẹ̀yin sì ní pẹ́tọ̀ ẹ̀yin ò ní máa sọ ní tiyín èyí tí ó ní máa sáriwo lẹ́yìn fẹ́ máa sọ ṣé ìsìlámù nìyẹn ẹ̀yin kan sì rẹkọmẹ́ndì àwọn yẹn pé ẹ̀ ń gbọ́ wá sí dàrẹ́tì tó bá kìtàbù wà súnà mu fún ara yín alá nínú Al-Kùránì yẹn o àwọn àyà ń bẹ́ tó já sí pé àyà àdájọ́ ni ó ní unna humul kitab àwọn eléyìí ní ìyá tíà ó ní wà húkàrù ẹ̀rọ àwọn tó wá kù mutashabihat àwọn àfijọ́ nìyẹn ó ti báyìí ní ti báyìí
aláwa ní pẹ́tọ̀ ṣùgbọ́n ó kílẹ̀ o fa'amal ladhina fi qulubihim zaygun ṣe láwọn tí wọ́n ti ní fọ́ọ̀tì nínú ọkàn wọn tí fọ́ọ̀tì ti ń bẹ àìsàn ti ń bẹ nínú ọkàn wọn tẹ́lẹ̀ wọ́n ti ní pọ́blẹ́mù wọ́n ti há ọ̀pọ̀lọpọ̀ yín ti há lẹ̀ fi wà straight forward ọwọ́ ti bà yín ni ìyìn sọ pé ẹṣẹ́ tí ò dá o ẹ ti há tí mo mìíní ni pé ọ̀pọ̀lọpọ̀ yín ti lọ kíra yín bọ̀ àwọn nǹkan kan tó já sí pé tẹ́ ẹ bá ní kẹ́ ẹ la hukumu mọ́lẹ̀ lórí àwọn nǹkan mi tẹ́lẹ̀ mi bá ṣe ẹ̀rí yóò affect ẹ̀yin náà torí pé ẹ nídìí àwọn èèyàn kan aláìláàdín ẹ̀ ń consider ohun táwọn èèyàn fẹ́ sọ ẹ̀ sì wọ́ọ̀rì ń pa kẹ́ ẹ pa àwọn òfin ẹ̀sìn kan rẹ́ ẹ wá ń dá ìbá ti ẹ̀mí àwọn èèyàn kò níbi ìdájọ́ àwọn nǹkan nínú ẹ̀sìn ẹ wá ń gbẹ̀mí wọn lọ síbi àwọn nǹkan míì tí wọ́n ti ẹ̀ mọ̀ káwọn ti ẹ̀ ń mísì àwọn ń lùsì gan gigantically aláwa ní fayattabi'una ma tashabbaha minhu àwọn tí àìsàn ti ń bẹ nínú ọkàn wọn yìí àwọn làwọn máa ń tẹ̀lé àwọn àfijọ yẹn tó fi ń wá fìtínà tí wọ́n sì fi ń wá bí wọ́n ṣe dọ́gbọ́n yí ọ̀rọ̀ Allah padà Allah ti clear nǹkan ẹ̀ yẹn làwọn Aisha wọn sọ fún wa pé ó ní tálà nàbí sallallahu alaihi wasallam ànábì káyà àti mọ̀kàtọ́yìn ànábì kí ni ó ka àyà yẹn ó ka ilẹ̀ àkẹ́ ànábì káyà yẹn tán bí ó kà tán dé kọ́ọ̀lát yẹn làwọn Aisha sọ pé ó ní kọ́ọ̀là bàtà ànábì káyà yìí tán ànábì wa sọ yìí pé ó ní فإذا رأيت الذين يتبعون ما تشابه منه فأولئك سمى الله فاحذروهم ó ní tẹ́ ẹ bá ti Ànábì wa ní tọ̀ tẹ́ ẹ bá ti wá rá àwọn tó já sí pé àpọ̀ máa mú pọ̀ mọ́ tí wọ́n á máa lọ ọlọ́run tí wọ́n á máa yí padà ẹ rí tẹ́ ẹ bá ti rí wọn àwọn tá a là ń sọ nìyẹn o wọ́n ti ní fọ́ọ̀tì o àwọn tí wọ́n ti náìsàn nínú ọkàn wọn nù wọn fàdàrúhùn ẹ̀ṣọ́ àwọn èèyàn lára wọn tààdírù ni àwọn náà ṣe kí ni o ni à ń ṣe fún ẹ̀yin náà torí pé gbogbo àwọn orientation mentality pé yẹn ẹ má pèyàn lóní bídíà ẹ má pèyàn ń kèfèrí ẹ má pèyàn lẹ́lẹ́bọ kíní kankan yẹn kì í ṣe orientation ẹ̀sìn kọ́ ló gbé e wá àwọn nǹkan ni wọ́n gbé e wá fún yín Ànábì láà gbọ́dọ̀ pé mùsùlùmí kèfèrí lóòótọ́ máa ń sọ ọ́ gan o ó ní kí ni o ó ní ẹ má pèyàn ń kèfèrí ó ní ṣùgbọ́n wá ní wàyín kánà kàmàkùt ṣùgbọ́n tó bá yẹ kó kèfèrí tó wá sọ yẹn ń bẹ lára ẹni yẹn lóòótọ́ kò ní jẹ́ títì ẹ mọ́ ó ti yé Ànábì náà fi klọ́ọ̀sì sí ẹnikẹ́ni ò gbọ́dọ̀ pé ọmọ ìyá ẹ̀ mùsùlùmí ń kèfèrí ẹnikẹ́ni tó bá fi lè pé ọmọ ìyá ẹ̀ mùsùlùmí ń kèfèrí akọ̀dìbá àbíyìnà ìkan náà méjèèjì ti lẹ́tọ̀ọ́ sí kó di kèfèrí yẹn o ó wá ní income kàmà kọ́ọ̀lù ṣùgbọ́n tí kèfèrí tó bá pè bá ń bẹ lára ẹ̀ lóòótọ́ o kò sí problem ó wá ní wàyí ńlá tí ò bá wá sí kúfúrú yẹn lára ẹni tó pè ń kèfèrí tí ò bá sí bídíà lára ẹni tó pè lóní bídíà ó ti yé ọ̀tọ̀ ní kíyàn ṣe mistake ṣe bídíà ọ̀tọ̀ ní kíyàn mọ̀ọ́mọ̀ ṣe bídíà o kẹ́ni ká sọ fún yín pé yẹn ẹni tó bá jókòó ti bídíà lóní bídíà nǹkan ń ṣe yẹn lọ́tọ̀ fún ara ẹni o ẹni tó ṣe bídíà tí ó mọ̀ọ́mọ̀ ọ̀tọ̀ àbó gbàgbé àbí wọ́n fọ́ sí ẹ̀ ṣe àbáyìmọ̀kan ló fi ṣe kábàyìmọ̀kan náà kún ó ti yé tá a wá ṣe àwọn dawabit àwọn shurut tá a wá pè sákìyèsí wá ń bí kí ló ṣẹlẹ̀ ó ní mi ò mọ̀ pé mo sọ bẹ́ẹ̀ tó sì tún nǹkan yẹn ṣe kò lè jó ní bídíà ṣùgbọ́n ní tó yá sí pé bẹ́ẹ̀ tí ń sọ fún lẹ́nìí ní tún ń sọ èyí tó tún wá wọ́ọ̀tì yẹn lọ ń gbà míì tẹ́ tún wá ń sọ pé tọ̀ síbẹ̀síbẹ̀ náà kò jẹ́ nǹkan kan torí pé ẹ̀ lè sọ àwọn nǹkan wá lo hukumu yẹn fún àwọn ẹni yẹn gẹ́gẹ́ tó wá gbógun tì ṣe é pẹ́yìn náà ti ní fọ́ọ̀tì bá ti sì ṣe nìyẹn orientation yìí ò kí wá ń ṣe orientation Islam gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé lẹ́yìn tá Ànábì lọ táwọn sàhábà lọ tán ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan làwọn èèyàn kó wọnú ẹ̀sìn àwọn kọ̀ǹdọ́tọ̀ wọ́n kọ̀ǹdọ́tì nǹkan tí ò dá sínú ẹ̀sìn gidi gan lẹ́ẹ̀ máa gbọ́ àtàsọ́wúfù islamic philosophy alifalisafatul islamiyya islamic àtàsọ́wúfù islamic sufism àwọn alifalisafatul islamiyya islamic philosophy a máa rí islamic theology
ẹ tún wá dìde gbàgà ẹ tún ní pé tọ̀ nǹkan kan tó ń bẹ o Islamic kíní kan Islamic Daw'ah methodology. Gbogbo àwọn adopted child, àwọn ọmọ tẹ́ adopt wọnú ẹ̀sìn ni wọ́n fi wọn operate ẹ̀sìn Islam mọ̀ nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Ó na fa àwa dọ́kítọ́rù yìí Mirwan Ibrahim Al-Qaisi nínú tíra yẹn ti lé ní bí ọdún bíi mélòó kan sí ìsìn ó ti pẹ́ díẹ̀ náà o. Ó wá mọ́rọ̀ àfa kan wá ń bẹ̀ Ad-Dahlawi. Mo rò pé dàbẹ́ ní pé Ismail Al-Hindi Ad-Dahlawi ló mú wá. Àfa yẹn ti kú ní 1000 some years back. Tíra tí máa kà ní ìsìn náà ọ̀rọ̀ àfa yẹn náà wà ń bẹ̀ tí wọ́n mú wá síbẹ̀. Àfa yẹn wá mú ọ̀rọ̀ yìí wá sí bíbá yìí. Ó wá ní àfa yẹn Ad-Dahlawi ní min al-ulama qarni sani ashara al-hijri as-samin ashara al-miladi. Ó wá ní àfa yẹn wá ń sọ níbi tíra tó ṣe. Ó ní wa mimma dakala fi dinina, nínú àwọn nǹkan tí wọ́n kó wọnú ẹ̀sìn wa létàlétà ulumu bani Israel, àwọn ìtàn Israeliyat, ọ̀rọ̀ àwọn ọmọ Israeli ẹ̀rí Islam kọ́ ló ní tẹ́lẹ̀ wọ́n kó wọlé ní wàtẹ̀skírù kùtọ̀báyì alùkùtọ̀báyì alìjahiliya, àti ìmá sọ̀rọ̀ àwọn olùkọ́ nǹkan àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ nínú àsìkò jahili. Ẹlòmíì ha orin aṣọ jahili ó ha ságbáyé lọ bí ilẹ̀ bí ẹni tí fi ṣe dáwà nu ìròrí ẹlòmíì àwọn orin mentality jahiliya ní mẹlágbárí ẹlòmíì. Gbogbo àwọn nǹkan yìí wọ́n kó wọnú ẹ̀sìn ní àwọn akọ́lá ní tẹ́lẹ̀ ẹ̀rí. Wà hikmatu Yunaniyin, àwọn Yunan philosophy, àwọn Yunan laws, àwọn Yunan regulations wọ́n kó wọnú ẹ̀sìn ní. Àwọn tí wọ́n ń gba Islam létàlétà tí wọ́n sọ́tọ̀ wọ́n lẹ̀ bí Yorùbá tó lóun ń ṣe Islam tí ò fẹ́ bọ́ kalẹ̀ ẹ̀rí. Wadawatu Babiliyin, àwọn Babylons, àwọn dáwà ìpìpà àwọn Babylon wọ́n kó wọnú ẹ̀sìn ní. Watarikil Farisiyin, ìtàn àwọn Farisi ẹ̀rí. Wanujum, ìmọ̀káwòràwọ̀ wọ́n kó wọnú ẹ̀sìn àwọn akọ́lá ní. Waromulu, káwò yẹ̀pẹ̀ bí sound browsing àwọn akọ́lá ní wọ́n kó wọnú ẹ̀sìn ní. Wal-kalam, philosophy gangan fún ara rẹ̀ wọ́n kó wọnú ẹ̀sìn ní. Àfáà yẹn wá mú ẹ̀rí wá pẹ̀lú àdíyèsí tá Ànábì ní àpàdà pín pé gbogbo àwọn nǹkan wọ̀nyí òun ní wá ń fọ́ọ̀lù tí Islam fi wá ń pín la fi wá ń ṣe déédéé àdíyèsí ọ̀rọ̀ Ànábì tó sọ kalẹ̀ pé àpàdà pé 73. Ẹlòmíì wò pé ṣáwọn àpé tó wá ń bẹ láyé ní ìsìn àti 73 lọ ni a lè ṣe nǹkan tí ó ju wá ìjọba wa tó dá wa lọ. Gbogbo òpin tí ń bẹ láyé lọ ṣe research ẹ wò wá wo lára ẹnìkankan ó máa rí àwọn ìpín bíi 20 bíi 40 tí àkídà yẹn kan tó pa wọ́n pọ̀. Àpèjúwe tí ó jìnnà worú Súfí, àkídà Súfí lọ pẹ̀lú àkídà àwọn àṣàríyà, àkídà àṣàríyà ó lọ pẹ̀lú àwọn múrídíà, àkídà àwọn tún lọ pẹ̀lú àwọn fálísáfà, ó di 4 lára ẹyẹ kan. Ó wá pọ̀ bẹ́ẹ̀ káàkiri. Àwọn tẹ̀bílígì náà ní tiwọn. Gbogbo àwọn ọjọ́ tí wọ́n ń dé lẹ́yìn lábẹ́ ẹyẹ kankan ni wọ́n ń fọ́lù sí wọ́n kàn ń repeat àwọn òfin wọn ní kò sí tuntun. A lè kọjá 73 wáàyí ni wáàyí máa ń ṣáà. Àfáà wa sọ ọ̀rọ̀ yẹn, ó sọ̀rọ̀ yẹn báyìí. Ẹ mọ̀ yá mi mùsùlùmí, ẹ wá lọ wo bàbá wa àfáà wa àgbà Sheikh Sọ́lí Usaimin nínú àwọn ọ̀rọ̀ táwọn náà wá sọ nígbà táwọn èèyàn kan náà sọ yí pé kò sí nǹkan tó ń jẹ́ hukumu ẹnìkan ẹ má pe mùsùlùmí kékeré ẹ má ṣe kíní kan. Àfáà wa ń fún wọn lésì lórí tíra kan tí wọ́n ṣe ṣẹ́ríwù tíra Muhammad Abdul Wahab. Àwọn wá pè ní sílísílátù ṣẹ́rí rọ̀sáyè, wọ́n ṣe ṣẹ́ríwù tíra Muhammad Abdul Wahab ni. Wọ́n á débi ọ̀rọ̀ bí àwọn nàwákìlì Islam, àwọn nǹkan tí máa ń ba Islam yàn jẹ́ jásí pé tíyẹn bá ti ṣe ẹ̀yin náà wò náà tá a bá fẹ́ kírun tá a ṣàlùwàlá a ní nǹkan tí ń bá àlùwàlá jẹ́ tíyẹn bá ṣe a ní ìdájọ́ nǹkan tó ṣe yìí o àlùwàlá yẹn ti bàjẹ́ o a ní tọ̀ ìwọ tó bá fẹ́ kírun nǹkan tó ṣe yìí o lórí irun yìí o ẹ̀rí ìdájọ́ nǹkan tó ṣe yìí ni pé kí ni o ò nírun irun lálàáfíà o bí yẹn bá gba Ramadan lọ́sàn-án àwẹ̀ ó ẹ̀rí ó jẹun ó ṣe nǹkan kan a ní pẹ́ ìdájọ́ ẹni tó bá mọ̀ọ́mọ̀ jẹun lọ́sàn-án àwẹ̀ òní pé kí ni o àwọ̀ ẹ̀ ti bàjẹ́ o a ní nǹkan tí ń bá rẹ̀ jẹ́ a ní nǹkan tí ń bá Ìsìlámù jẹ́ a ní nǹkan tí ń bá ìmánì jẹ́ àwọn nàwákìlì ṣàdàtẹ́ ní ń bẹ nàwákìlì ìmánì ń bẹ nàwákìlì Ìsìlámù ń bẹ àwọn nǹkan yìí ń bẹ káwá láwọn nǹkan yìí ń bẹ àwa ń tìrìtì ẹ̀ àwọn èèyàn káwá ń fọ́ọ̀lù sínú ẹ̀ ẹ wá ní ẹ má sọ tiwọn. ẹni ẹ̀ wò náà ó sound so irritating. káàkọ̀ wa máa sọ hukumu àlùwàlá hukumu ẹni tí ń bá ń kírun
ẹni bá kọjá wájú ẹni tí ń bá ń kírun, ẹni tí ó bá fẹ́ jẹun aláta, ẹni tó bá fẹ́ sáṣọ síta, ẹni tó bá fẹ́ sùn lálẹ́ kó tilẹ̀kùn ẹ̀ lẹ́yìn, kó fọwọ́ kan pọ́ọ̀tù ọbẹ̀ rẹ̀ kó ti dáadáa. Àwọn nǹkan yẹn àdìsí náà ń bẹ fún lóòótọ́ o, ṣùgbọ́n nǹkan tá a rán láyé tá a fẹ́ rán ọ̀rọ̀ àkídà ni, àtẹ́sífíà wà tẹ́rìbíà, afẹ́ fọ̀lùmọ́, afẹ́ káwọn èèyàn lẹ́sìn, gbogbo àfáà ni máa ń kọ́. Àfáà tẹ̀kan ni Sheikh Sọ́lé Al-Hindi Àdáláwì ni inú tíra kan tó pè ní tẹ́tẹ̀kìwíyàtul ìmánì ni àbí tẹ̀kìwíyàtul ìmánì ló pè tíra yẹn tó pẹ́ gẹ́ báyìí. Wọ́n wá ń mọ̀rọ̀ ẹ̀ wá ń bẹ̀ tó ti ń sọ yí pé ó ní aksaru nas la ya'rifuna ma'na tawhid wa shirk. Ó ní awwalu alayna an na'rifa ma'na tawhid wa shirk. Nǹkan tó yẹ ká kọ́kọ́ lọ́wọ́ mọ̀ ni pé kí ni tí ń jẹ́ ṣíríkù gan, kí ni ń jẹ́ bọ, nǹkan àkọ́kọ́ nìyẹn. Tó di pé ìsìláàmù a máa bàjẹ́ látara nǹkan tí yẹn bá ṣe nínú gbólóhùn, ìsìláàmù yẹn lè bàjẹ́. Ẹ wà àdìsí ànẹ́bí ẹ̀kan tí mo kà, àdìsí yálà wáyé àti mo kà lẹ́ẹ̀kan pé ká máa jìnnà sáwọn onírúurú, ń bẹnu Bukhari, ń bẹnu Muslim, ń bẹnu Tirimizi, ń bẹnu Mamu Dawudu náà lọ́wọ́ àmẹ́ fún ara ẹ̀. Ànẹ́bí wa sọ lẹ́ẹ̀kan pé tọ̀ an inna al-habda la yatakallam bi kalimati min sakti la yulki la bala yawi biya fi jahannam, tó sì wà dẹ́nà torí gbólóhùn tó sọ, tó bá bínú Allah pàdé, ó sọ̀rọ̀ sínú bínú Allah. Islam yẹn lè bàjẹ́, yẹn lè di kèfèrí torí gbólóhùn yẹn kan tí yẹn bá sọ ń gbà mí. Nígbà tá a bá ti wá kọ́, tá a bá ti wá mọ̀, tẹ́ ẹ bá ti wá ń fọwọ́ parẹ́, nígbà wo làwọn èèyàn ní máa kó síbẹ̀. Sheikh Sọ́lé Usemi wọ́n sọ fún wa pé wọ́n ń sọ̀rọ̀ yẹn pé tọ̀ ká lè bá mọ̀ àwọn àpòjì tí mo mú wáyé, àwọn náà mú wá gba náà kiri pé nawakil Islam ń pé òun ni àwọn busilat, wọ́n ní masal nawakil wudu, bí àpẹẹrẹ ohun tí ń bá lò àlá jẹ́, tí ń bá àwọn jẹ́, àwọn náà ṣe kí ni, àwọn náà mú wá ní ibẹ̀. Tọ́ wọ́n wá ní ìdí tá a fi ń sọ àwọn hukumu, tá a fi ń sọ àwọn ìdájọ́, tá a fi ń sọ àwọn nǹkan tí ń bá ìsìláàmù yẹn jẹ́ yìí. Ó ní wàtúsámà bí asbábì rídà, wọ́n tún máa ń pè ní àwọn nǹkan tí máa ń kọ̀ sí apostasy, tó máa fi di apostate, ẹni tó ti bọ́ sínú rídà. Áwò àníwáyé rídà, àwọn nǹkan tí máa ń múyàn jáde kó nú ẹ̀sìn. Ó ní ma'rifatuha muhimmatun jiddan lil muslim, kíyàn lọ mọ̀ ó máa wà very important fún mùsùlùmí. Ó ní torí kí ni min hajili an ijtanibaha wa yuhadhdhiru minha, torí kó lè bá jìnà sí, kó náà sì lè máa ṣọ́ra ń bẹ̀, kó sì lè máa jẹ́ kí ni o, kó sì lè máa ṣọ́ àwọn èèyàn lára ń bẹ̀. Ó ní lè hànà lè mùsùlùmá, torí kí mùsùlùmí zalam ya'rifuha, tí ò bá mọ̀ tí lè bá síláàmù ẹ̀ jẹ́, fa innahu yukhsha an yaqa fi shay'in minha, ó ṣeé ṣe kí wọ́n kó bá, kí wọ́n jẹ́ wọ bẹ̀ àbí kó fún ara gan, à ń páyà kó má kó sínú ẹ̀. wa hiya min quturati wal amiyya bi makan لأنها نواقض الإسلام وبطلاته ومعرفة أسباب الردة الإسلام مهمة جدا. afáwa sí ọ̀rọ̀ yẹn ìjẹ́kílẹ̀ èdè táwọn náà máa ń sọ yìí, ajá máa ní èdè ẹ̀rí táwọn náà, wọ́n ní màá náà ha wọ́n ti ń bá Islam jẹ́ táwọn tó ta pé náà wá kìlù yìí, òní kí ni rujuhun anil Islam. wọ́n ní ọ̀rọ̀ aláàrẹ o, bismillahir rahmanir rahim, Suratul Maida 21, aláàní wala tartaddu, bismillahir rahmanir rahim, aláàní wala tartaddu ala adbarikum fatanqalibu khasirin, ẹ gbọ́dọ̀ yẹgẹrẹ kó níbi tẹ́ ẹ wà o, orí ìsìláàmù tẹ́ ẹ wà yìí ẹ gbọ́dọ̀ kó lórí ẹ o. ẹ̀rí fatanqalibu khasirin, kẹ́ ẹ má padà lọ ṣòfò. ohun tó bá fi lè mú yàn tí yóò bá kú ní mùsùlùmí, ẹnu òfò ní o, kíyàn wá máa sọ àwọn ọ̀rọ̀ àgbákò, ọ̀rọ̀ tí ń bá ìsìláàmù èèyàn jẹ́, ọ̀rọ̀ tí kíyàn máa ṣe nǹkan tí ò dáa. Àní ẹ lóòótọ́ bídíà ni, ṣùgbọ́n bídíà ti yẹn ó sì wà bíẹ́rẹ́bù, ẹ má wọrí kó wọ́n máa ṣe lọ bẹ́ẹ̀, kó máa ṣe lọ bẹ́ẹ̀, kò jẹ́ nǹkan kan. Onísúfí tó gbókùn, tí súfí ẹ̀ fojú wọn lọ́dọ̀ yín nìsín, mùsùlùmí lẹ̀ máa ń pè é. Ǹjẹ́ torí kí ni òun ò kí máa ń ṣóògùn, ó sì máa ń gbógun tàwọn tó máa ń ṣóògùn, kó ṣóògùn ṣùgbọ́n kí ni ó ń ṣẹbọ míì. Irú àwọn Kutubi yìí nìsín, gba àwọn Kọ̀rídọ́wí, gba àwọn onísúfì ilẹ̀ yìí. Òwò tó lóhùn rọ́dà mùdínú mẹ́ríkà ti ń jẹ́ kìíní àná, ó bá rí pẹ́tọ̀ ẹ̀yìn àfáà lẹ́ Yorùbá ẹ̀ dìde, ẹ̀yìn àfáà ẹ̀yìn mọ́múlẹ̀ Yorùbá ẹ̀ dìde, àfáà súnà.
àwọn àfáà mélòó ìmáàmù ilẹ̀ Yorùbá mélòó ló ní oṣù ní bídíà mélòó dárúkọ wọn a gbọ́ bẹ́ẹ̀ tá a báyìí tí ń mọ̀ mélòó ṣé àfáà máa ń kígbe káwọn èèyàn kan dìde lórí nǹkan tí ń bá ń ṣe tó bẹ́sìn mu ni tó bá wá ń ṣe nǹkan táwọn èèyàn support ẹ tí wọ́n jọ ìyẹn ṣé o nídìí kó máa wáyàn kún ni kò nídìí ṣé kí tún mọ́ àyà pọ̀ gan-an tí wọ́n mú wá ọmọ kọ̀ọ̀fẹ́ ka méjì ń bẹ̀ kí n tètè kó ń bẹ̀ tó ní àsìkò òun máa ń pẹ́ dé mọ́ ní ìsinmi máa ń tètè ṣubú bọ̀ ó wá ní àyà míì nínú Suratul Baqara ní 217 ẹ lọ́ọ́ wò Bismillahir-Rahmanir-Rahim àfáwà mọ́rọ̀ àyà náà wá síbẹ̀ pé Allah sọ pé tọ̀ waman yartadid minkum mo ti ń rọ́ọ̀ṣì ní o an dinihi ẹnikẹ́ni tí tó bá gún ní kò ń bí ẹ̀sìn rẹ̀ fayamut tó wá kú wallahi al-azim ìwọ tó ń gbọ́ mi o lè má sọ pé àmì ìṣe Islam mọ́ mùsùlùmí ni mí o lè má sọ ń gbólóhùn jáde lẹ́nu o ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ kan ń bẹ tó o ti sọ àwọn kankan ń bẹ tó o ti rò lẹ́mìí àwọn kankan ń bẹ tó o ti ṣe tó o túbá tó o wá fi lè kú lórí ẹ̀ wallahi òkú ní kò mùsùlùmí kódà kó má hàn sí wa ká má mọ̀ tọ́lá wo ò lè mọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Umar ibn al-Khattab tí mo sọ lẹ́ẹ̀kan nínú hadisi Bukhari ní 2498 ohun tó bá hàn sí wa làwọ̀ ó sọ àwọ̀ ògbà wá yìí Umar ibn al-Khattab ló sọ bẹ́ẹ̀ nídìí kọ̀rọ̀ ẹ kíkọ̀ ọ̀rọ̀ ẹ má da pẹ̀lú Allah kó o fi Islam wọn sáwà ká wá ṣe dáadáa sí gẹ́gẹ́ bí mùsùlùmí tó o ti sọ àwọn gbólóhùn tí máa ń bá Islam jẹ́ o ti rò ó lẹ́mìí o ti ṣe níṣẹ́ tó o bá kú òkú rẹ o kí sífù mọ́ mú mọ́ká wá kí wọ́n sí ẹ lára òkú rẹ o torí ẹ̀ nǹkan tó ṣọ̀ràn yẹn fún wa káwọn kọ́ lọ́wọ́ mọ̀ ni àwọn nǹkan tó jẹ́ àwọn nǹkan ẹbọ tó dè wá tí Islam òfin ní bàjẹ́ kámọ́ ohun tá a máa sọ lápárá lẹ́fẹ̀ẹ́ láwọn òwe àgbákò tí ń bẹ lẹ́nu lẹ Yorùbá yìí Yorùbá ò fi bẹ́ẹ̀ lówe kan tó dáa lẹ́nu òwe ẹbọ ló pọ̀ jù torí àsìkò aláwa ni tó bá wá kú bẹ́ẹ̀ wà wúwà káfírùn kẹfìrí nírú ẹni bẹ́ẹ̀ o aláàgá kàfàrà èèyàn pé àwọn kan bẹ wá di kẹfìrí ọba tó dára fún ara wọn sọ pé àwọn mùsùlùmí kan bẹ tá máa di kẹfìrí àbẹ́ẹ̀rí ni pé wà mọ́ yartadid minkum ẹ̀yin mùsùlùmí ẹnikẹ́ni nínú yín bá fi lè wá gún ní kúò tó bọ́ta kò nú ẹ̀rí àǹdíìnì yìí kò ń bí ẹ̀sìn yẹn fayamut tó wá kú bẹ́ẹ̀ wà wúwà káfírùn kẹfìrí nírú ẹni bẹ́ẹ̀ o káà náà wá sọ fún yín pé ẹni tó bá wá ṣe bídíà tó fojú hàn tá a wá dìde sí lọ́tún tá a dìde sí lọ́sì tó ní bóun ṣe máa ṣe nǹkan tóun lọ nìyẹn òun jogún ẹ̀ ní káwá lórí kúfùrù ló wà kẹ́yìn káwá ní àtẹ̀kífìrí ni wọ́n Allah tó sọ pé ẹnikẹ́ni tó bá fi lè gún ní kò nú ẹ̀sìn tó wá kú lórí ẹ̀ kèfèrí ní kọ́ báyìí yóò ṣe ọbẹ̀ yín dákẹ́ ẹjọ́ jáyà tó bẹ́ẹ̀ lẹ́tì mọ̀ fi mọ̀ pé ìyẹn gangan lẹ̀ gbádùn ẹni tí ní 40 Allah tó wá ń fi rinlẹ̀ fún pétọ̀ fáwọlẹ́ àyíká gbogbo irú ẹni bẹ́ẹ̀ habitati a'maluhum fi dunya wal akhirah gbogbo ohun tó ń kúrú ẹni bẹ́ẹ̀ ti lè ṣe níṣẹ́ olóore kódà kó o kọ́ mọ́ṣáláṣí kó o fún àwọn ìlú ní family land yín fún yídì gbogbo iṣẹ́ olóore tó ń kó lè ṣe tó o bá fi lè kó sínú orí dà Allah ń sọ fún ẹ pé kí ni o gbogbo iṣẹ́ yẹn ń kọ́ habitati a'maluhum gbogbo iṣẹ́ wọn ti bàjẹ́ àṣẹ gbogbo tí lòun ká máa ṣe dáadáa tó ṣiṣẹ́ olóore tó a gbọ́dọ̀ kó sínú orí dà o gbogbo iṣẹ́ olóore wọn ti bàjẹ́ wà wò láàyè ká àṣẹ ààbò náà rẹ̀ wọ́n á dẹ̀ wọ̀ná òun fi yà khalidun ẹ̀bá ànẹ̀bà ni wọ́n máa wà ń bẹ̀ wọ́n wá lọ ṣọ́ pé tọ̀ kí ni àwọn nǹkan tí ń bá ìsìláàmù èèyàn jẹ́ ló wá kù báyìí táwa fẹ́ lọ ṣọ́ báyìí ẹni tó bá ti wá sọ̀rọ̀ ẹbọ tó sọ̀rọ̀ kúfùrù lẹ́nu tó sọ̀rọ̀ bídíà lẹ́nu ààrẹ rí kéèyàn kan sọ fún wa pé àfáà kan sọ láìpẹ́ yìí pé àwọn sàábé kọ àdíìsì wa ohun tí ń bẹ lẹ́nu àwọn bàbá àwọn ilẹ̀ Yorùbá ju táwọn sábà gbà wá lọ jàre òun ni àgbélé kan kan pẹ̀lú àwọn sàábé gbà náà bí wà gbà àdíìsì wa ohun tí ń bẹ ńlẹ̀ lẹ́nu àwọn bàbá àwọn ju ọ̀rọ̀ táwọn sábà gbà lọ kọ́ ànábì kan ẹwà lórí ọ̀rọ̀ ẹbọ táwọn èèyàn ń sẹ́ńlẹ̀ yìí mo bèèrè lọ́wọ́ Kutubi dárúkọ mùsùlùmí kan tó jẹ́ kèfèrí tó sọ̀rọ̀ kúfùrù lẹ Yorùbá fún wa ká gbọ́ ẹnìkan ṣe péré náà tó máa ṣe wá àti dáàmọ̀ yẹn dárúkọ ẹnìkan tó sọ̀rọ̀ ẹbọ fún wa sẹ́kẹ́lẹ́ bọ ni dárúkọ ẹ̀ wàláhì kò lè dárúkọ ẹnìkan ṣe péré báyìí kò sẹ́lẹ̀bọ lọ́dọ̀ wọn kò sí káfíù lọ́dọ̀ wọn gbogbo tó mú kí yẹn lè sọ ṣé kí sọ́ọ́lì wá sọ̀rọ̀ yẹn lọ wọ́n sọ̀rọ̀ yẹn lọ gan ayà yẹn pọ̀ gan tí wọ́n kó wá lórí ìran á padà mú tọ́píìkì tá a sọ̀rọ̀ àwọn nàwákìlì Islam
ẹ̀rọ anábì ẹ̀rí anábì ní man baddala dinahu faqtuluhu, ẹnikẹ́ni tó bá fi lè pààrọ̀ ẹ̀sìn ẹ̀ anábì ní kí olórí ìlú náà kó pàṣẹ pé kí ni o kí wọ́n bẹ́ orí ẹ̀ kí wọ́n padà nù. ẹ bá wo ọ̀rọ̀ ṣé kí wá ní tá a bá wọn sọ fáwọn èèyàn pé ẹ̀rọ ẹbọ lélẹ́yìí sọ yìí pẹ̀lú májẹ̀mú dẹlẹ́bọ eléyìí dé káfíìrì pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yìí pẹ̀lú nǹkan tó ṣe yìí àbẹ́rẹ́ ní nǹkan àbí nǹkan tó kọ́ kalẹ̀ tá a bá wá sọ bẹ́ẹ̀ àwọn nǹkan wá dé ṣé kí ní wàlẹ̀hán ẹ wá sọ̀kọ̀tà wà ń bẹ̀ yìí lámà fásálì jáàlì nígbà táyì mà kan wá fojú wọn tó wá pẹ̀ka tó fọ́n ká wàṣádà gúrúbàtú dín ẹ̀rí àwọn àkàn àjòjì tó lágbára wá ń wọnú ẹ̀sìn zọ́hara náà sùn nínú lẹ́dínà ẹ̀tàsàmáwò bil ilmi, àwọn èèyàn kan wá ń kílẹ̀ sí wa ìwọ̀n ń fojú hàn sí wa láwọn tí wọ́n pera wọn lórí mímọ̀ nínú ẹ̀sìn wọ́n yẹ kúlùún àwọn wá ń sọ báyìí pé la tukafiru nasa ẹ̀yìn máa pè yàn ń kèfèrí ẹlẹ́mìí ní ohun oníṣòdì burúkú tóun kóun pè yàn ń kèfèrí láyé òun o ẹwọ̀rọ̀ tó dẹ̀ mọ̀ pé tóun ò bá ṣọ́ra òun lè ṣorí ibú yẹn lóòótọ́ kóun sọ̀rọ̀ kúfúrú lẹ́nu tóun ò sì ní mọ̀ wọn ni yẹ́ kí fi yé símú ní Islam tí ẹ bá ti jẹ́ mùsùlùmí ó ti tó orúkọ náà ti tó ṣéèkì sọ́lì òsèmí ni ṣéèkì sọ́lì Fawzan ni wọ́n ń sọ̀rọ̀ yìí o yẹ́ kí fi anáwó yẹ kúl ó tó wa anna muslimun ó tó wa lópin ìgbà téèyàn máa ń sọ pé kí ni mùsùlùmí lòun irú àwọn amúbí ẹ̀yà abẹ́rẹ́ nǹkan ni ìyẹn ń pé àtàwọn tí wọ́n ní orientation wọn níjọ́ tó ọba Aláàfin Ọ̀yọ́ kú àfa amúbí ẹ̀yà wa ń sọ pé ẹni tó bá hùn kó ní kèfèrí ni ẹni tó bá hùn kó ní mùsùlùmí ni ṣé fatiwa irú ọba yẹn nìyẹn kódà àtọ̀tọ́kọ́ bá ń bọ Èṣù ń bọ ṣọ̀pọ̀nà ń bọ Ògún ń bọ fáńbọ gbogbo ẹ̀ olóòṣà nì àwọn orúkọ tí wọ́n fi ń kì í àwọn oríkì rẹ̀ ọmọ kú ọmọ òfò ọmọ àrùn tí kò gbọdọ̀ pátánù gbọdọ̀ ṣe ṣórúkọ ẹbọ ni ṣé oríkì yẹn ṣé kúfúrú ni àbí bí díàmù fásikọ̀ tí ò nítumọ̀ tẹ́pẹ́ṣẹ́ lòun náà kẹwàá ṣerú fatiwa yẹn pé ẹni tó bá hùn lẹ́ni tó yẹ kẹ́ ẹ sọ Hukmu ẹ̀ straight lẹ́ẹ̀kan náà àwọn tá à nẹ́bì ní àwọn onírúdúnù yẹn ṣégi wa ni wọn wá ní yẹkìfì annahu yaqul ana muslimun ó tó wa lópin ìgbà tí ó bá ní mùsùlùmí lòun tí ó bá pè é ń kéfèé fún wa lọ́dọ̀ gbogbo àwọn Kutubi nìkan náà mo lè dárúkọ náà ó nìkan mo lè dárúkọ ó ṣẹ́dúgba àwọn nàkíbù nǹkan yẹn bólúwa aṣẹ́ nǹkan yẹn gba àwọn lẹ́gbàá mo níyàwó mẹ́ta àtàwọn tó rí bẹ́ẹ̀ tí mi túmọ̀ àtàwọn Latifu kan báyìí náà Latifu kan báyìí náà báyìí bẹ́ẹ̀ tó náà ń tẹ̀lé Kutubi báyìí ó náà máa ń sọ ó máa ń ṣe lọ́nà láyé báyìí nígbà tó náà ń ṣe dáwà ògbóró àwọn èèyàn kan ń wé sáìmọ̀ ẹni kò sí nǹkan kan lára gbogbo wọn ìmọ̀ Kutubi sì máa ń ṣe bí àáfàá díẹ̀díẹ̀ Kutubi láyé bó ṣe wá wà ní gbogbo fatiwa tí máa ń ṣe láyé yìí àwọn àáfàá sọ pé ni wàláì àtàlóyè ọkọ̀ lọ́dọ̀ wí àwọn àáfàá sọ pé náà ni òun ò ní ka ẹ̀rí fún yín pé ẹ̀rí tá àáfàá fi sọ̀rọ̀ rí ẹ̀ nígbẹ̀rí o àwọn àáfàá kan sọ pé a lè ṣe ọ́ ló dáa ó bá tán ó ti mú wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ ń ṣakí pétọ̀ kóbìnrin bojú nìkọ́ọ̀bù ojú bíbò bó o nínú ẹ̀sìn àwọn àfáà tí wọ́n ní pépè ń ṣọ̀nà yàn wọ́n lẹ́rìí àwọn tó lọ́rọ̀ yàn ni àwọn náà lẹ́rìí so ẹ̀rí wá ń takora wọn ẹ wo wàhálà mo wá nítọ̀ ẹ̀yà pòfáìdì ẹ̀rí ẹyẹ kan tó sọ̀pọ̀ọ̀tì kóbìnrin máa ṣojú lẹ̀ èmi ò tí ì dé sí i wọ́n tún bí ń jọ́kan náà lọ́nláì náà ni mo ń wò báyìí náà ni pétọ̀ ká ṣe wà límọ̀ Kùránì kílẹ̀ rí ẹ̀ kò tó bẹ́ẹ̀ kó ní kò sínú ẹ̀sìn kò tó bẹ́ẹ̀ ni torí àwọn tí wọ́n já àfá ẹ̀ lámùkòkò tó ń jẹ́ ń ṣàfà àwọn tó oníwàlímọ̀ lọ́pọ̀lọpọ̀ wọn ṣe wàlímọ̀ oníwàlímọ̀ tí wọ́n tó máa ń pe MC àwọn agbowó àdúrà bẹ̀rẹ̀ ọmọ yín fẹ́ jáde owó Kùránì ẹ̀ mú wọ́ pẹ́ wà nǹkan kan kò tó bẹ́ẹ̀ kó níwàlímọ̀ kó ní bídíà ni gbogbo àwọn lájínẹ́tù dáyìmọ̀ alájínẹ́tù àdáyìmọ̀ lèlùbọ̀mọ́sọ̀lẹ̀ alàmíyà àwọn bóun bá sì àwọn ṣe gàfífí gbogbo àwọn ṣe gàdíyàn láwọn ń bẹ̀ ní o ní sàwọn ti kúrẹ́kúrẹ́ mi tó ń bẹ́ẹ̀ sí yín o tí wọn náà tí wọn wà sí fọwọ́dù kankan o àwọn àtijọ́ yẹn àwọn tọ̀hún yẹn tí wọ́n jiná tí wọ́n gbóná gan gbogbo wọn náà sọ pé tọ̀ wàlímọ̀ ìtìfáàlù wàlímọ̀ ti lè Kùránì ń pé bídíà ni kò sínú ẹ̀sìn àwọn sàábì ò ṣe Kutubi láyé títí àdìsí dọ̀ yìí fún ní máa sábà lójú ló bá lọ mú dọ̀ yìí fún àdìsí wa tó yẹn ó mọ̀rù ìgbà tó bá kọ́ra ó pa ràkúnmí kọ́ ló pa ó pa léópáàdì ní dọ̀yìn fún ní o bẹ́ẹ̀ náà ni ti kọ̀rìdọ́rì yìí náà tóun náà kú yìí náà ní ìsìn bóò ni ó ní àfáà kan ní alẹ́ṣẹ́ rọ̀ ìmọ̀ wò láwò fún ní bídíà
ṣùgbọ́n àní ṣe ń gbangba. Oníbídíà tó wá sọ yẹn náà oníbídíà mùfásíkọ̀ làwọn àfáà yẹn sọ Kutubi òfin mùfásíkọ̀ yẹn kò fi sí o láwọn àfáà tí wọ́n pín bídíà kò fi mùfásíkọ̀ yẹn sí abẹ́rẹ́ nǹkan. Ó wá tó ní kọ̀rìdọ́wí àwọn àfáà sálàfù wọ́n rọ́ọ̀dà ẹ̀gán lóòótọ́ ṣùgbọ́n kò sẹ́ni nǹkan tó pè ní kéfìrí àwọn afọlá àfáà bíi méjì sí bíi mẹ́ta tí wọ́n pè ní kéfìrí ó bá ń wò wàláhì ọ̀rọ̀ ṣéèkì mọ́kébìlì kan bẹ́ẹ̀ níbàárí tí wọ́n ní kọ̀rìdọ́wí lábára kàlà wàláhì làásì ṣéèkì mọ́kébìlì ẹ̀mí tí àbúrò kọ̀rìdọ́wí tó ní agbára dé eléyìí tí Kutubi ń dìfẹ́ǹdì yìí o mo tẹ̀ fẹ́ wá ẹ wò ṣé mo ti rí iṣá òun kan lélẹ́yìí mo fẹ́ wá jáde ní òun rèé ó ní Yusuf al-Qaradawi la barakallahu fihi sheikh mubin náà inú tó Fathul Mujib ní 314 ọ̀wọ́ ń bẹ̀ wọ́n ní ẹ̀rí wàkọ́lá sheikh Rabi àwọn sheikh Rabi ni àwọn wá ní wọ́n ní la yajuzu aqsa fatwa al-Qaradawi li'annahu rasun min ru'us ad-dalal fi hadha al-waqt àwọn alágbàákó àsìkò tá à ń bẹ nínú yìí sheikh sọlí wùsẹ̀ mí pé nǹkan ọkà fara ẹ̀ ṣe dé ìṣẹ́ fàwùzán náà ṣùgbọ́n 17 àwọn nǹkan tẹ́yìn máa ń sọ lélẹ́ yìí nínú ẹ̀sìn tẹ́ ń pè lẹ́sìn fáwọn èèyàn ẹni tó bá wá kà fara èèyàn 17 irú ẹ náà ló lè kó ní bídíà kankan ogun náà àwọn sàyẹ́dì sí tuntun wọn lè jẹ́ kankan sí ẹlẹ́tẹ̀ mọ́ní àdìyìn nìyẹn mọ́ní àti pé ẹ má pè yàn kéfèé ogun tó mú kó lè sọ àyìn ni sheikh sọlí fàwùzán ní ṣàlàyé ń bí sheikh sọlí fàwùzán gbé tọ̀ wọ́n ní ẹ fílẹ̀ lópin ìgbà tí ò bá declare rẹ̀ pé òun ṣe mùsùlùmí mọ́ mùsùlùmí náà ni ṣé sọ́rí ní wàlàó fáàlà mà fáàlà kódà gbogbo ohun tóun kó lè ṣe kò bá àṣẹ bọ kò bá àṣẹ nǹkan ẹ̀ṣẹ́ àfilẹ̀ irú àwọn kìíní nìyẹn àwọn kìíní tó lélẹ̀ àwọn sàrùmí Ìlọrin àwọn ọ̀rọ̀ sàrùmí lágbára gidi gan ni sàrùmí ó ní ìdúró kíyà ẹ̀rí làwùsábà lẹ́gọ́ ìrìlá kódà kíyàn dúnran kó dùn nǹkan fún nǹkan mi lẹ́yìn àlá wọn ni má pé ń kéfì rí ẹ fílẹ̀ wàlá sábàlá wa rasúlà kódà kó bú ànábì akọ nẹ́ni yẹn kò sí àlùsúnà o kò sí lórí múnájà àlùsúnà ìyẹn kí ni o àbá yìí kí ni mo gbélé ẹ̀kẹ́ rẹ àbá sàrùmí àbá ìwòrán kò sí lórí múnájà àlùsúnà ó dá orí ibo ló wá kò tó bẹ́ẹ̀ kó sọ kó á ní múnájà kálàfù ló wà kó lè sọ torí pé lọ́dọ̀ títí ẹ̀ gbọ́dọ̀ pẹ́ ní bọ́dì ń kéfìrí gbogbo tó mú kí wọ́n lè ṣe wọ́n bá fi Kùránì wọn bá súnnà jẹ abẹ́rí làwọ̀ fáàlà mà fáàlà ṣé kìíní gbogbo tó mú kí wọ́n lè ṣe madama annahu yaqul ana muslimu lópin ìgbà tí bá ń sọ pé mùsùlùmí lòun ẹ má pè ní nǹkan kan fala tukaffiru ẹ má kàfàrà yàn ẹ má pè ní kéfìrí ṣé jù wá ní wàhálà hadha yadkhulu fi tasammi al-islam al-batiniyya wal-qaramita ẹ̀rí wàyílùkùlù fi alùkùbùrìyún wàyílùkùlù fi àrọ̀wáfin wàyílùkùlù fi alùkọ̀dìyàníyà wàyílùkùlù fi kùlù mọ̀ yẹn dẹ́yìn islam gbogbo àwọn èèyàn wọn kó ogun wọn sínú islam ni àwọn àrọ̀wáfídọ̀ ni o àwọn tẹ̀kírí ni àwọn múníjà ni sùn gbogbo bàbá wọn lẹ Yorùbá gbogbo wọn àwọn lè yà wò láì gbogbo wọn kó àtẹni tó bọ ẹni tó sin àlùjẹ̀nú kúnnu wọn gbogbo wọn àwọn lè yà wò láì àìmọ̀ kan náà fi ṣẹ̀sìn lọ́dọ̀ gbogbo wọn nù ṣéèkì wa ní wọn ní láti ká fíru háàdá ẹ má pè yẹn kọ́mọ́ kẹfẹ́ fún wọn lẹ̀ làwọn fún àlà mọ̀ fún àlà gbogbo tó nǹkan lè ṣe ọ̀rọ̀ yẹn ká ṣéèkì sọ́dí fàdá lára púpọ̀ wọ́n kàn ń rìn bíi tiẹ̀ ni àwẹ̀ takọ̀dà mọ̀ takọ̀dà gbogbo tó nǹkan lè bó tilẹ̀ káfíńdẹ̀ ọwọ́ sì tó ṣáàbí lẹ̀ láti fáàrí kúbẹ́ náà ní mùsùlùmí ni ẹ má pín mùsùlùmí ká òun ni tí mufti ilẹ̀ Yorùbá mufti Ìwó tó ń sọ lọ́dọ̀ àbára bí òwòrò pé àsòfíà ń dáná àlùsùnà onísúfí lọ́dọ̀ tàwọn onísúnnà ní jẹ́bẹ̀ àwọn onísúfí lónísúnnà àwọn oníkíni o ó náà kan wá dé yóò fàríkù náà àwọn wá pín wa ká ọ̀rọ̀ nílé ṣe sọ yóò sẹ́mi ni wọ́n ńlá tó fàríkù bẹ́ẹ̀ ní mùsùlùmí ẹ má pín mùsùlùmí ká ṣé kí ni subhanallah àdáwò màrí o ṣé kí ni nánú la nufarriqu bayna al-muslimin àwọn ò máa tún mùsùlùmí ká walakinna haula'i laysu muslimin ṣùgbọ́n àwọn tẹ́ ń dárúkọ yìí pẹ̀lú tí wọ́n kó sí wọn ṣe mùsùlùmí mọ́ li'annahum torí páwọn eléyìí lamma irtakabu nawaqida al-islam nígbà tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣàwọn nǹkan tó ń bá islam wọn jẹ́ kharaju min al-islam wọ́n ti jáde kó nù islam o wọn lè jẹ́ mùsùlùmí o
àbí tó bá túbá o. fa kalimatu la tufariqu minal muslimin ṣe lè gbólóhùn pé ẹ má tú mùsùlùmí káyì kalimatu haqq wal muradu biha batil gbólóhùn òdodo ni ṣùgbọ́n ohun táyìn ń lò sí orí irọ́ lẹ́ ń lò sí o li anna sahabata àwọn sàhábì ànábì radiyallahu anhum yọ́nà alákọ̀ọ́lọ́ máa bá wọn man irtadda minal arab nígbà ba'da wafati nàbí nígbà tí àwọn tí wọ́n kú nínú ìsìláàmù lẹ́yìn tá ànábì kú tán tí wọ́n àwọn òṣè ìsìláàmù mọ́ ní àwọn lágbáwá ẹ̀rí qataluhum àwọn sàhábì pa gbogbo wọn dànù ni wọ́n pa gbogbo wọn ní mọ̀kọ́lù àwọn ò sọ pé la tufariqu bainal muslimin ẹ má tún mùsùlùmí ká ẹ má ká fara yín tẹ̀gìfìrí li'annahum laysu muslimin àwọn ò sọ bẹ́ẹ̀ torí káwọn tí wọ́n pa yẹn ń kọ́ wọn ń ṣe mùsùlùmí ni madam ala ridda lópin ìgbà tí yẹn bá ń bẹ lórí àwọn nullifiers of Islam ó ní ṣe kó jẹ́ mùsùlùmí láyé abàdà kò possible ni káwá ráǹdì ẹ̀wọ̀ káwá pè yẹn ń kékeré yẹn àwọn kan ti wá sọ de pé yẹn àwọn kan ní máa ń ṣe bẹ́ẹ̀ ẹ wo gbogbo àfa ẹ̀sìn ni nítorí àwọn sàhábà ládàrúkọ ní ìsìn náà látọ̀rí àwọn sàhábà ànábì gan pa àwọn kèfèrí ẹ̀rí wọ́n ká àfa yẹn lójú ẹ̀ abẹ́ ẹ̀kọ́ ni láyà gbogbo àwọn àfa ẹ̀sìn ká lọ wo tíra yìí kí n fi láǹdẹ̀ ọ̀ Daaru Iftirahat al-Zaygi wal Irtiyab an dawatil Imam Muhammad bin Abdul Wahhab rahimahullah nakidu Hasan al-Maliki wọ́n ṣe nakidu fún un náà àwọn àfáà tí wọ́n endorse tíra ìpítírà yìí dáa Sheikh Sọ́lé Fawzan Sheikh Yahya Najimi wọ́n ti kún tiwọn àti Sheikh Zayd al-Madkhali Sheikh Robin àwọn ni wọ́n kọ tíra náà wọ́n wá ń fi ọ̀rọ̀ yìí ṣe rọ́dù fún àwọn tí wọ́n ń bú Sheikh Muhammad Abdul Wahhab Muhammad Abdul Wahhab ń kọ́ òun ló dá ká máa pè yẹn kéfèrí kalẹ̀ ká máa kàfàrà mùsùlùmí òun ló dá lẹ̀ àfáà yẹn ń parọ́ mọ́ Sheikh Muhammad Abdul Wahhab yẹn Maliki yẹn wọ́n wá ń fún un lésì wọ́n wá ń fi tààlíkì sórí ọ̀rọ̀ ni wọ́n wá ní pẹ́tọ̀ àkọ́kọ́ náà ana ni imama Abdul Wahhab la yukafiru illa man qamat alayhi al-hujja kò kàfàrà èèyàn kan láyé àyàfẹ́rẹ́ tí májèmú bá pẹ́ lára ẹ̀ Kutubi ìkọ́mọ́tì lè húdà ó ló ṣe fáwọn èèyàn rí àwọn tó ń rọ́ dà tó ń ṣe sọ̀rọ̀ látọdún yìí ó tún wá láyà ó tún wá ń sọ pé tó bá rọ́ dá èèyàn tó bá sọ ohun tí ò da tí wò bá sọ hukumu ìwọ má bá mi sọ káwọ́ bó ṣe máa ṣe hukumu tí wọ́n ní ṣe hukumu fún wọn náà ìyẹn wá ní kíni tó bá dó lórí òdodo wàláì tàláì àwọn yẹn sì ń gbọ́ àwọn lè ṣe láwọn ọmọ kí ó báyìí ẹ̀rí wàhálà kọ́ di dáadáa á ti gbìyànjú kan pẹ̀lú wọn bàbá alága fi ìkọ́mọ̀tì lè hujja láti lè bá a mú excuse yẹn fún wọn kó kàn wọn lára kó rí ìṣe wọn ẹ̀rí bímọ àlàfáàtì yìí á kọ́ láwọn tíra kọ́ lè bá a rí ìkánú tíra wàlọ́sà ilé yìí á tó kọ́ tíra sí wọn pé ó sọ nǹkan báyìí kò dáa wàyẹ́dùn mọ̀háàzì dáwà bil hujaj wal barahin dáwà yìí ẹ̀rí á mọ́ lórí àwọn ẹ̀rí ni ẹ̀rí kàmà ó wà ma'lumun wà sha'ihun amutawatir ẹlẹ́ẹ̀kejì tí sheikh máa tún lò kó tó kàfàrí èèyàn takfiru man qamat alayhi al-hujja wa qitaluhu ba'da iqamati al-hujja wa yanaduhu wa marabatuhu min du'a'i ẹ̀rí ó ní á pèèyàn kèfèrí lẹ́yìn tí àwọn iqamati al-hujja tó bá ti rí ìṣẹ́ni tó sọ̀rọ̀ kèfèrí lẹ́nu á pèèyàn kèfèrí straight ní pé tọ̀ èmi o mo pẹ́ ní báyìí kèfèrí o àfáà mú bí ayé náà ṣe bẹ́ẹ̀ fún mọ́tò mọ́nìkásì ní some years back nígbà òun o ẹ fún mọ́tò mọ́nìkásì ní ro o ó ti dẹni báyìí lọ́dọ̀ tó òun o ẹ̀rí ó wá ní ẹni tó bá fi lè wá pèpè lọ síbi ìdájọ́ Allah àti òjíṣẹ́ ó ní káwá ṣe kọ́mọ́tì ló jà fún yàn káwá gbógun tèèyàn lórí àwọn ọ̀rọ̀ ẹbọ ìṣesí ẹbọ kúfùrù bídíà tó bá ṣe ẹ̀rí eléyìí ní pèpè lọ síbi kí ni ò tà kí ni lillahi wa rasulihi káwá lò pẹ̀lú ìdájọ́ Allah àtànábì amúrún já àbí ìṣẹ̀rẹ̀ àṣẹ ni tí òfin wá lórí ẹ̀ Kutubi wá gbọ́ o ní ìdẹ̀ tí parí ti dẹ̀ sọ́yẹ̀ Fawzan wá ní falladhi yunkiru al-qiyama bihakami llahi ala al-wajhi alladhi shara'ahu Allahu ẹ̀rí ẹnikẹ́ni tó bá fi lè wá ń kó ìra ká lo àwọn ìdájọ́ Allah lórí nǹkan tá a sọ yìí lórí ẹni tó sọ̀rọ̀ bídíà tó ṣe kúfúrú yìí irú ẹni bẹ́ẹ̀ aduwwun lillah ọ̀tá Allah ni o wa li rasuli ọ̀tá ànábì ni o wa lil muslimin gbogbo sàhábà gbogbo mùsùlùmí
ọ̀tá gbogbo wa ni mu'aridun li shari'atillah irú ẹni bẹ́ẹ̀ ó ti gún ní kò mi sharia Allah mu'aridun li ahkamihi ó ti gún ní kò mi àwọn ìdájọ́ Allah allati yakumu islam illa biha tí islam ò ti lè complete àti pẹ̀lú ẹ̀ wọ́n wá lọ bí àwọn ọ̀rọ̀ kan bí pé tọ̀ káwá kà fara èèyàn káníyàn ṣe kúfúrú kí má ṣe nǹkan tuntun ẹ̀rí nínú ẹ̀sìn ló wà nígbà tó wá sàwọn ọ̀rọ̀ tán pé ká jìnnà sẹ́bọ̀ ṣe gbogbo ẹ̀ tán wọ́n wá ní ṣé wá rí i pé ó ní mo fẹ́ wábi tí wọ́n ti wá list àwọn àfáà rẹpẹtẹ táwọn náà ṣe kí ni o tí wọ́n máa ń kà fara àwọn èèyàn tí ó sáfà ẹ̀yà kan nínú ẹ̀sìn tí ò ṣe kí ni o tí ó ń kà fara àwọn èèyàn wọ́n wá ní pé kí ni tó ti wá rí pé ṣé ìsọdí Muhammad Abdul-Wahhab ń kọ́ nínú 241 lọ́kà ń bẹ̀ ọ́nítọ̀ nígbà tó ti wá yẹ báyìí pé ó ní àrọ́fta ó ti wá mọ̀ fi mà mara ana sheika lẹ́dà bí munfarid fi àdà takfir ṣé kí Muhammad Abdul-Wahhab kì í ṣe òun nìkan ní ó ṣe kí ni o ní kà fara àwọn èèyàn pẹ̀lú àwọn májẹ̀mú bal jami'u al-ilmi gbogbo onímọ̀ yányán ni min ahli sunna wal jama'a nínú àwọn al-sunna wal jama'a that is from látọ̀dọ̀ àwọn sàhábà látọ̀dọ̀ ayé ànábì títí bí àwọn àfáà ìṣàríkú náà wò fi àwọn náà ń kọ́pì Abdul-Wahhab lórí ẹni la alamu hada mukhalifan la wọ́n ní mi ò mọ àfáà kan àfẹ́ẹ̀sì kan tó ọ̀pọ̀ òsì kí yẹn ká àfárẹ́ èèyàn pẹ̀lú májẹ̀mú láyé àwọn ò mọ̀ o sheik tẹ́ bá wá sílẹ̀ Yorùbá Nàìjíríà ẹ mọ 1000 tí wọ́n ní ẹ má ká àfárẹ́ èèyàn gbogbo nǹkan lè ṣe minihum nínú àwọn àfáà tí wọ́n ń ká àfárẹ́ àwọn èèyàn àwọn tí ẹ gbé láti tòsí ẹ̀rí Taqiyuddin Ibn Taymiyyah wọn náà ti ń gbórúkọ wọn báyẹn Ibn Qayyim al-Jawzi Ibn Akil Sahibul Fatwa al-Basasiyya Sani Online al-Halabi al-Maqrizi al-Shafi'i Muhammad ibn Hussein an-Nami al-Zubaydi Muhammad ibn Ismail as-San'ani Muhammad ibn Ali ash-Shawkani wa Sahibul Iqna Ibn Hajar al-Makki Sahibun Nar al-Fa'iq wal-Imam al-Bikri al-Shafi'i al-Hafiz Ahmaduddin ibn Kathir Sahibus Salim al-Manki وشيخ حامد بن ناصر والعلامة الإمام حسن بن خالد وشيخ العلامة محمد بن حمد الحفصي وغيرهم wọ́n ti pọ̀ jù kò sẹ́nìkan tí kò ń kà fara àwọn èèyàn pẹ̀lú àwọn májẹ̀mú wọn ìwọ tó bá ń kó ìrora kí wọ́n ń lo hukumu ẹ̀sìn lórí àwọn tí ó tọ́ sí wàláyé onírọ̀ níbẹ̀ ńkọ́ aduwwun lillahi wa lirrasul ọ̀tá Allah àti ọ̀tá ànábì ni irú ẹni bẹ́ẹ̀ o ọ̀rọ̀ ṣe ìsọ́lé òsèmí tí mò ń kalẹ̀ kan gbà tí àwọn náà sọ pé àwọn alágbàákò kan láwọn náà ní pé kò sí nǹkan tó ní kí yẹn lè ṣe ẹ má kà fara èèyàn yẹn nígbà tí wọ́n débi kan wọ́n ní náà kúùlù a máa sọ fún àwọn eléyìí pé a wùlẹ̀ àì ṣé àwọn tí bá ń sọ pé má kà fara èèyàn pẹ̀lú tó wù kí wọ́n lè kó sí ni wọ́n ní wọ́n náà eléyìí nǹkan o gbogbo wọn akataru minal malahida àwọn eléyìí wọ́ọ̀sì ewu tí wọ́n ju tàwọn tí wọ́n ní kò sáà láàlọ́ aláì lẹ́yìn àná malahida mọ̀dáwó ilẹ̀ ìsìlámù àwọn ò sọ pé mùsùlùmí làwọn wàlàdáwó annalẹ́bí alẹ́ ìsìlámù wọn sì ní orí ìsìlámù làwọn wà ó sì yé amaháwòlá tẹ́lá àwọn tí wọ́n pọ̀lá àwọn ní àfáà àtàná àwọn onímọ̀ ẹ̀sìn yìí fa ẹ̀kìdà òun nẹ́ẹ̀sà wàláhì wọ́n dì sí fàwọ̀ èèyàn ní wàyẹ́dẹ̀ òun annal kúfúrá wà ní ìsìlámù àwọn mọ̀láyídà àwọn atheist yìí àwọn sọ pé kí ni o pé pé kúfúrú ìsìláàmù ní nìkan ẹ̀rí àwọn àfáà náà ni wọ́n tẹ̀ ń sọ àwọn tán náà àwọn onímọ̀ làwọn yìí àwọn ń sọ pé tọ̀ ká máa sọ yí pé kúfúrú kò sí kúfúrú kò sí nínú ẹ má jẹ́ mùsùlùmí wọ́n ní àwùláyí ashaddu minal malahida àwọn eléyìí ń kọ́ aburú wọn ju ti kí ni o àwọn atheist lọ kí n lóyún báyìí ó ti rẹ̀ mí ó sì kù ṣẹ́jú bíi 3 sí 4 kásìkò wọn bí ibi ti ṣe kí ni kó wọlé kí alàpẹ̀fẹ́ fún ìrun Maghrib inshallah ẹ wo ayé náà ti gbọ́ ayé náà ti rí aburú lágbára ni o ẹ̀rí ìdájọ́ ń bẹ nínú ẹ̀sìn kò sí nǹkan tí ò sí dájọ́ tá a bá mọ̀ dájọ́ nǹkan lọ́tọ̀ọ̀tọ̀ a lè máa jìnnà sí èyí tí ò bá jẹ́ bọ́ ń bẹ tó bá jáwọn nǹkan ẹ̀ṣẹ̀ míì ń bẹ tá a bá tiẹ̀ lè sọ pé kíní yóò dá káyè fẹ́nìkan tó ń ṣe míì ẹ̀rí a ní dúró ń bẹ ara wa ò ní gbà ṣùgbọ́n ẹ bọ kúfúrú èèyàn kì í dúró ń bẹ o kò sì kí yẹn kọ́ lè jì subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk ẹ̀rí ẹ ṣọ́ra fáwọn tẹ́ ẹ máa gbọ́ ẹ wà very careful ẹ má sì wo dúdú ẹnu kẹ́ gba ẹ̀tàn jẹ́ o subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.